léyìí ná mo kí gbogbo àwọn tí a jọ jẹ́ ọmọ ẹgbẹ́ lórí ìrìn àjò eléyìí tí a gbé dání. Kí la mú wá fún gbogbo ọmọ Yorùbá? Èyí tí à ń sọ pé a ti ń retí ó tójọ́ mẹ́ta tí a ti ń polongo ẹ̀, àmọ́ ó ti wá dé báyìí. Kí ni tó dé? Òun náà ni àjọyọ̀ pé nínú oṣù tí ó ti ń súnmọ́ tí kò pẹ́ mọ́ ayẹyẹ kan ń bọ̀. Ẹ jẹ́ àkọ́kọ́ lọ báyìí, mò ń bọ̀ mo ti dé. Lálẹ́ olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkú lóyè Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Igboho'S nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́lódún àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adétayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Abebi tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì ìbámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn àgbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Igboho. Bákan náà làwọn ọmọ gba ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W11 4UL United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà láti kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ kẹtàdínlá pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí KOIKIMEDIA àti kan lára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn ní bàbá ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris TRAFALGAR SQUARE. Tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò voluntarily ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Olayomi Koiki lórí +447 594 050 979 Igeadubi lórí +447 570 320 030 Tóyìn Olaoye lórí +447 896 018 764. Lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá ṣe kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ. Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Tó òun náà ni a ti gbọ́ ìkéde tí ó jáde láti ọ̀dọ̀ àwọn ìfẹ́lódún àpapọ̀. Àwọn wo ni wọ́n ń pè ní ìfẹ́lódún àpapọ̀? Àwọn tí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho'S tó jẹ́ ẹgbẹ́ tí ó ní òun lòun fi ọwọ́ sí pé kí gbogbo ìrìn àjò tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo bóun ṣe máa wá sí ìlú òyìnbó ní ìyẹn ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ọjọ́ kẹwàá ọdún 2024. Ẹ̀rí pé Yorùbá yẹn náà ti ń da púpọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Òun ni pé ayẹyẹ ọjọ́ bí bàbá wa tá bá rí pé láti bí ọdún méjì sẹ́yìn ní gbogbo tó ti lọ ó jẹ́ kí bàbá wa ti wá sí ìlú òyìnbó láti wá bá wa ṣe àwọn ayẹyẹ kankan tí ó ti ń bọ̀ tẹ́lẹ̀. Àmọ́ ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá tí wọ́n gbé ètò yìí kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ti jọ sowọ́ papọ̀ pẹ̀lú bàbá wa ọmọ Adéyẹmọ pé ní October ní London, Manchester àwọn ìdí kan máa jáde tó ṣe pàtàkì. Lákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń béèrè pé ṣé olóyè ó máa bá wa wá sí UK láti wá bá wa ṣe rally? Mo ní kò tẹ̀ wá ń ṣe rally nìkan ìtàn pè ní ká jọ jókòó ká tún jọ jẹun ìyẹn náà máa wáyé. Kò wá ń ṣèmi nìkan ni mo wà lórí ètò ti ìrọ̀lẹ́ yìí. Gbogbo ẹni tó bá fi gbọ́ wa tó fẹ́ rójú lọ sórí Yorùbá World Media torí àwọn gangan ní official media tí wọ́n fún ní exclusive right láti gbé program yìí. Àwa tó kù kàn ń jí gbé ni torí pé gbogbo in tó bá máa lọ nínú ìrìn àjò yìí o títa máa fi débi tá à ń lọ ó wà lọ́wọ́ Yorùbá World Media àti Yorùbá Home Based Media tó dẹ̀ jẹ́ ìyá wa Dr. Zabi
àwọn ni wọ́n jẹ́ chairwoman tí Ọlọ́run fi kẹwa ní sáà yìí láti lè jẹ́ kí ìrìn àjò Yorùbá World Media kó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni mo kí deputy chair wa náà bàbá wa Ọmọborí Owó, mo wá lọ bẹ́ẹ̀ mo kí secretary wa bàbá mi Fatai Ogunribido àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá. Ká má fọ̀rọ̀ gùn púpọ̀, interface sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí òun ni in tó jẹ́ ìrìn àjò tó fẹ́ bẹ̀rẹ̀ láti lè jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé ní inú oṣù tí wọ́n ń pè ní October ó jẹ́ oṣù tó jẹ́ pàtàkì fáwọn ọmọ Yorùbá torí pé inú oṣù yẹn lọ bí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho-Òòṣà ẹni tí Ọlọ́run fi kẹ́ wa ní sáà yìí, torí pé generation kọ̀ọ̀kan ló ní àwọn tí Ọlọ́run fi kẹ́ tí olúkálukú dẹ̀ máa ń sọ, àmọ́ ní sáà tiwa yìí ní wákàtí tiwa yìí bàbá wa olóyè ni Ọlọ́run fi ṣe gàrí tíra fún àwọn ọmọ Yorùbá. Èmi á dẹ̀ máa sọ pé tí kò bá ti sí actor mọ́ nínú movie ọ̀hún gan kò ní ṣe wò mọ́, á máa boring. Tá bá rí pé àwa tí a wà nílùú òyìnbó, torí pé ìlú òyìnbó ló ń bọ̀ àmọ́ UK ni wọ́n ń pe ibi tó ń bọ̀, Europe náà ni àmọ́ wọ́n ti kúrò lábẹ́ EU but they are still part of European country. Ó ní program kan fáwọn tó bá wà ní UK, kódà tó ò bá tẹ̀ gbọ́ rí tó ò wò rí ó ṣeéṣe kó ti jáde létí, wọ́n ń pè ní EastEnders. Iṣẹ́ EastEnders ẹni pé gbogbo àwọn actor tó ń lò níbẹ̀ wọn ò jẹ́ kó kúrò nínú ẹ̀, àwọn the same actor náà ni wọ́n sì ń lò léraléra. Kí ló dé tó ṣe ń lò wọ́n? Torí pé àwọn gangan ni wọ́n lè jẹ́ kí EastEnders máa tẹ̀síwájú. Ìjọ́ tí kò bá ti sáwọn actor yẹn níbẹ̀ the viewership of the EastEnders yẹn ó máa drop. So tí a bá ń dárúkọ olóyè ní gbogbo ìgbà a fi ń kí wọn, a fi ń kẹ́ wọn ni, torí pé olóyè ó jẹ́ èèyàn tí Ọlọ́run fi kẹwàá bí ṣe sọ. Ìdí tí a ṣe wá jókòó lálẹ́ ó ní pé kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní Europe, tó ń bẹ ní UK kó múra sílẹ̀ fún 2 major outing tó máa wáyé ìyẹn ní October. Àkọ́kọ́ nínú àwọn ìjáde tó máa jáde nínú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fólóyè tí mo dẹ̀ wà lára àwọn tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá tí mo kí àwọn náà máa bá wa sọ̀rọ̀ láìpẹ́ yìí. Òun ni pé olóyè ti ní UK lòun ti máa wá bá wa celebrate birthday wọn ìyẹn lákọ̀ọ́kọ́. Then wọ́n dẹ̀ ti jẹ́ kó tún yé wa pé rally ta ti ń ṣe bọ̀ ní UK tí ó jẹ́ pé ó máa ń lárinrin àwọn náà máa wá bá wa darapọ̀ mọ́ rally yẹn. Iṣẹ́ tí rally yẹn fẹ́ ṣe ó pọ̀, a máa ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn wa. Àmọ́ lákọ̀ọ́kọ́ dinner tó máa wáyé ó wà very very limited. A dẹ̀ mọ̀ pé ìdí tó ṣe wà limited ni pé bàbá gba 5,000 hall náà fólóyè kò ṣe pé kò ní kún. Àmọ́ gbogbo wa náà la mọ̀ pé wọ́n máa ń pè nǹkan kan ní very very exclusive. Olóyè òun ṣe ń ta máa gbé lọ sí hall kan lẹ́gbẹ̀ẹ́ títì ní UK. A sọ pé àwọn tó ń lo hall láti fi ṣòde ó wrong. So ibi ta fẹ́ gbé olóyè lọ ó ní numbers tí a lè gbà láti fi gbé wọn lọ síbẹ̀ fún dinner tó máa wáyé. So nípa dinner yẹn àwọn ọmọ ẹgbẹ́ wa bá wa sọ̀rọ̀ lé lórí, àmọ́ mo lè sọ pé it is an exclusive location. It is also a limited numbers of people. Ẹ jẹ́ ká gbé wa ká gbọ́ra wa yé, torí pé eléyìí ò ń ṣe lágbo-lágbo. Tá bá fi ṣe lágbo-lágbo kódà stadium ò ní gbà wá, Wizkid tó wá lo Tottenham gan kò ní gbà wá, but nítorí pé it is a very limited numbers, gbogbo èrò tó máa wá bá olóyè jẹ dinner yẹn kò ní ju 150 lọ. Price target gan èmi tẹ́ ń complain pé ó kéré, torí pé tó bá máa bá pè fún dinner ó máa ń tó 1,000, bá wá ní ká má ṣe bẹ́ẹ̀ kó lè tún wà very open fún that 150 yẹn, and the ticket is already just open tonight. So kò ń ṣe pé ticket yẹn ti wà níta tẹ́lẹ̀. So ẹni tó bá ti gbọ́ ibi tó gbọ́ program dé lénìí, tẹ́ ẹ̀ bá ti reach out sáwọn tí
ó wà in charge ẹ lè má ní that right kódà bẹ́ẹ̀ bá fẹ́ fún wa lówó jù bẹ́ẹ̀ la lè gbà but ẹ láǹfààní àti rólóyè máa sọ bí tẹ́sí máa rólóyè fún yín. So the ticket will only be for 150 people for the dinner. Gbogbo bí tí dinner ẹ̀ máa ti wáyé ní hotel tó ti máa ṣẹlẹ̀ ní London gbogbo ẹ̀ ní àwọn àyà wa máa sọ̀rọ̀ lé lórí. But that ticket will give you the opportunity to have a meal láti jẹun pẹ̀lú olóyè níbi tí wọ́n ti ṣe ètò yẹn. Ètò yìí kò ń ṣe léni láti ń tò ó ti tó bí i 4 months nísìn a ti ń jí sọ fẹ́yìn kankan lórí platform tiwa kan bọ̀bí ṣe sọ the exclusive right of the media publication is for the Yoruba world media. Ìyẹn ni ẹ̀rí pé tẹ bá wò lọ́dọ̀ wa nísìn ẹ̀ ní rí mi ẹ̀ bá fẹ́ rójú KOIKIMEDIA ẹ bá fẹ́ rójú àwọn àtàjọ ń ṣe ẹ lọ sórí Yoruba world media àmọ́mọ́ máa fún yín ní camera view ni torí tó ń pè ní exclusive right ni èèyàn máa ń jí nǹkan ni mò ń jí lò lálẹ́ ni èmi kọ́ mo ní exclusive right so ẹni tó bá fẹ́ rójú mi ẹ lọ sórí Yoruba world media so ẹ̀yin tẹ́ ń béèrè pé ojú mi dà ẹ lọ sórí Yoruba world media ibẹ̀ ìyẹn la ṣe fẹ́ sọ fún yín pé tẹ́ ẹ bá ti gbọ́ kankan lẹ́nu Yoruba world media media pọ̀ a lè dispute yẹn but Yoruba world media as of today o tá a máa fi dé ilẹ̀ Yorùbá o tá a bá wá dé bẹ́ẹ̀ wọ́n máa wá transform ẹ̀ sí kankan ní o ó máa padà sọ́wọ́ government Yorùbá ní o for now it has only the exclusive right to discuss ọ̀rọ̀ Yorùbá nation náwọn kan ò ní right yẹn o bọ́pẹ́ fẹ́ gbọ́ jẹ́ new in tó ń lọ alágbára Elédùmarè àwa náà túbọ̀ máa appear máa ní program kan tí máa gba ọjọ́ kan lórí ẹ̀ tó jẹ́ pé màá máa ṣe lórí Yoruba world media tó máa jáde láìpẹ́ yìí so for now màá dá padà sọ́dọ̀ chairwoman wa Dr. Zabi so lórí dinner yẹn ni mo ṣì ń sọ̀rọ̀ lé lórí but ẹ kúkú mọ̀ pé lórí rally gbogbo àná làjọ ń ṣe rally yẹn inú rally yẹn ni ẹ ti máa tún wá láǹfààní láti lè rìn pẹ̀lú olóyè láti BBC headquarters tá a máa fi gbé dé ibi tó ń pè ní number 10 Downing Street a máa dé Trafalgar Square a dẹ̀ máa dé iwájú former Yoruba Western House tí wọ́n ti gbà lọ́wọ́ wa táwọn ń pè ní number 9 Northumber House ní Nigerian High Commission. So these are the progress of the event that has been laid ahead fún olóyè. Like I said, it is an exclusive event for every Yoruba sons and daughters. Àwọn kan lè ní sáwọn Yoruba nation nìkan lẹ wá ń pè. No, this is for all the Yorubas. Ní láti ṣe máa sọ fún ọmọ Yorùbá pé bí nǹkan ṣe lọ nínú Nàìjíríà nísìn ó tẹ́ wa lọ́rùn. Regardless of wherever your stake is. In terms of nísìn ni pé we are in danger. We are going into that danger now. Ẹni tó bá follow UK, I like to bring things that is happening within the world closer home. Within the last 72 hours, there has been multiple protests in London. Yeah. Multiple protests in 7 cities as of today. What they are trying to highlight is that they are now also becoming in danger with some of the things that they are coming across. Just like Baba Shewa in danger. So whether you are a member of any party is not the issue. But what we are saying is that Olaoye visit to UK is to highlight the danger because akoko gbọ́dọ̀ fún yín ní reasons to Olaoye ṣe fẹ́ wá sí UK officially. It is to highlight the danger that the Yorubas are facing today. Kí Ọlọ́run kó tètè gbọ́ àdúrà wa ju bó ṣe yẹ lọ. So ẹ jẹ́ kí n dá padà báyìí ná sọ́dọ̀ ìyá wa Dr. Zabi. Bẹ́ bá ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ pín ètò. That means pé ẹ help condition message tá n pull out. Gbogbo tó ń lọ Nàìjíríà kọ́ la wá discuss níbí báyìí. In tó ń fẹ́ kàn àwa nísìn làwa gbé wá bá yín. Ẹ má confuse in tó ń lọ Nàìjíríà. In tó ń lọ Nàìjíríà ò lè tán àfi tá bá kúrò nínú ẹ̀. So bíyàn bá bẹ́ẹ̀ gbọ́ inú lọ́rọ̀ Nàìjíríà, whether you agree with Yoruba nation or not, ní kúrò lẹ́nu ẹ̀. But the purpose of the program tonight is to discuss the visitation of CSI, our hero, to London, England, United Kingdom.
máa dá padà sọ́dọ̀ ìyá mi Dr. Zabby. Now, ẹ ṣé gan ni brother mi Olayomi Koiki agbẹnusọ fún Chief Sunday Igboho Òòṣà. Brother mi àtàtà a máa ju yín ṣe. Mo kí gbogbo lẹ́, mo kí ẹ̀yin ìyá wa yín bàbá wa, ẹ̀gbọ́n àti àbúrò. Mọ́mì mi tẹ́ mọ̀ bí ẹni mọ owó tí mo máa pè é sìn. Táwọn máa wá bẹ̀rẹ̀ ètò yẹn náà lò ní pẹ̀rẹ̀wò bọ́ pé tó gbé wọn wọlé. Torí ọwọ́ wọn ni nǹkan tó fẹ́ máa tẹ nǹkan yìí wá. Àwọn gan lẹ́ńjìníà wa lọ́jọ́ tèmi. Máa fẹ́ kẹ́ bá mi fún wọn lẹ́bùn. Ẹ bá wa láìkẹ́. Mo mọ iye tó jẹ́ o, mo mọ iye tí láìkì yẹn jẹ́. Ẹ bá àwọn àtàjẹ tí wàá bíbà yìí sìn á ti ń lọ sí almost be 150. Please, ẹ bá wa gbé ọwọ́ lé láìkì yẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe, ó wà very very important. Ẹ bá wa share ètò yìí. Bọ̀ kí n tó gbé ẹnjìníà wọlé lẹ́nìí, ó máa ṣọ́ọ̀kì, ó máa ṣọ́ọ̀kì wa, ó máa ṣọ́ọ̀kì, ó ṣọ́ọ̀kì mi gan náà gan. Kí n tó gbé ẹnjìníà wọlé lọ́jọ́ tèmi, ẹ jẹ́ kí láìkì yẹn, ẹ jẹ́ kó tiẹ̀ wọ bóyá 80. Ẹ jẹ́ kó wọ bí 80, ẹ ṣé gan ni. Mo rí pé àwọn ìyá mi, àwọn bàbá mi kan ti ń bu ọwọ́ lù, God bless you. Ẹ ṣe ń kí wa ẹgbẹ́ kú ètò, ẹ bá wa kọ́ náà síbẹ̀ ẹgbẹ́ kú ètò, ẹ bá wa tẹ like please. Ṣé gbogbo nǹkan tá a máa ń sọ, ó máa ń help program. YouTube máa lè jẹ́ kó lọ síwájú torí wọ́n rí wípé nǹkan tó make sense ló ń ṣe lórí platform yẹn. Tó bá ń rí like, tí machine wọn tó bá ń rí like, tó bá ń rí pé ó ń comment sí nǹkan yẹn. Ẹ gbà bí mo sọ fún yín, ṣe mo ipá wà lámọ inú àtòdè àwọn YouTuber yẹn, ṣóyè yín sìn. Wọ́n máa ti program yẹn, wọ́n máa gbé káàkiri. Ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa nìyẹn. Tẹ́ bá ṣe oore lẹ ṣe fún ẹ, tẹ́ bá ṣe oore lẹ ṣe fún wa, tẹ́ bá like oore ni, tẹ́ bá fi comment sílẹ̀ oore ni. Tó bá tó jẹ́ torí èmi ìyá Ìjẹ̀bú náà ni, Olúwe of Yoruba land, oore náà lẹ tún ṣe wá, God bless you. Ẹ jẹ́ kí n pe ẹnjìníà wa tó máa darí wa lọ́jọ́ títí òní. Àwọn ni Ajia Queen ARA. Ajia lẹ ẹnjìníà wa lọ́jọ́ tòní. Ajia Queen ARA, where's your face? Come on. Ajia Queen ARA, ẹ̀yin dà. Ajia Queen ARA ni ẹnjìníà wọn dàbí pé wọ́n múra lọ́wọ́, wọ́n ya gèlè wọn lọ́wọ́ ni. Ṣé kí n kọrin fún yín ni sórí kí n fi gbé yín wọlé ni? Ajia Queen ARA, where are you? Ajia Queen ARA, ṣọ́wọ́ ń bẹ̀ ṣá. Ẹ ṣé gan ni o, gbogbo ẹ̀yin ìyá wa àti bàbá wa, ẹ rí pé láìkì yẹn ó ti lọ sókè gan ni. Láìkì yẹn ó ti wọ bóyá bíi 60 tàbí nǹkan kan. Ajia Queen ARA. Ok, tó bá dẹ̀ jẹ́ pé ẹnjìníà wa ló ń gbé àwọn tí ọ̀rọ̀ nǹkan tó dàbí pé báàkì làwọn fẹ́ ṣe ní Ajia tí wọ́n jẹ́ ẹnjìníà wa lé ní báàkì náà fẹ́ wà. Ok, mọ́mì wa, ẹ bá wa introduce ara yín. Ipò wo lẹ dì mú nínú ìfẹ́ lódùn àti nǹkan tá a fẹ́ ṣe lọ́jọ́ títí òní? A kú ojú lọ́nà. Àwọn kan lè wait láti rí Chief Sunday Igboho face to face, kájọpọ̀ sórí round table, kájọ jẹun. Àwa tá tiẹ̀ ti jọ jẹun, a mọ̀ wípé àwa tún máa rìn ní òtiwa ni. Àwa tá ti rí wọn, tá ti ṣèkì wọn, àwa máa rìn ní òtiwa ni. Àwa tá ti bá wọn sọ̀rọ̀, tá ti dì mọ́ wọn, a máa rìn ní òtítìwa ni. Bọ́ àwọn kan wà tó jẹ́ pé àwọn náà fẹ́ ṣe báwa náà ti ṣe pé oh my God, I can't wait to hug Igboho. Ẹ ṣé gan ni ìyá wa. Ẹ bá wa júwe ara yín, ẹ bá wa introduce ara yín fún àwọn ará ilé. God bless you, ma. A kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè, gbogbo àwọn ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. Àjúbà Olódùmarè ọba tó dá ìyá, tó dá ìran kóòtù òjìrè. Mo kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá, àgbààgbà ilé ni o. Mo kí gbogbo ládéládé àti gbogbo lóyè, mo kí gbogbo leaders and elders. Mo wá kí bàbá mi Professor Banji Akintoye Alana. Mo kí bàbá náà pé ẹ̀mí ọlágùn lágbára lọ́wọ́ Elédùà. Èròǹgbà bàbá náà lórí ìran Yorùbá yóò wá sí ìmúṣẹ lórí ilẹ̀ alààyè lójú ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Chief Dr. Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Mo kí bàbá náà Kẹ́mi Ọláògùn, akọ́ni ilẹ̀ Oòduà.
number one hero kan táwa dé bá lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ pa Lísàbí ìtànlábá agbọ́npa ti bàbá ńlá kù mí Lísàbí bàbá ńlá kù mí kúnkúnmí bàbá ńlá kù wa lóríṣiríṣi ògèdè ìgbé agbógungbòrò gbogbo àwọn akọni wa tó ti lọ àkàtàn wọn ni ṣùgbọ́n lójú ẹ̀mí tiwa lójú ayé tiwa àwa náà wá ní bàbá kan a ní jagunjagun kan a ní akọni kan a legend in this 20th century a rí bàbá náà lójúkorojú bàbá mi Chief Dr. Sunday Adéyẹmọ Igboho'S ọmọ aládìkún ọmọ abọ́n abẹ́rẹ́ mẹ́ta òde ayé akọni ìjáyà wọn ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní Kẹ́mi ọlá bàbá náà gùn mo kí bàbá náà tológun mo kí wọn tẹ̀ṣọ́ mo fi dá lálẹ́ gàràgà mo tẹríba fágbà nínú ayé wọn mo wá tẹríba fún gbogbo agbára tó ń gbénu wọn mo wá tún kí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí bàbá mi Koiki White Lion kìnìún níwájú àwọn ajá kéékèèké ìjà lè mú ìwé ẹkùn káfílájà lọ́wọ́ bí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ Mr. Koiki will never back down mo kí yín ẹkú iṣẹ́ akọni bẹ́ẹ̀ ni mo kí Dr. Sabi mo kí Àjíà Queen ARA gbogbo world media home based media gbogbo agbẹnusọ fún ìran àti ìgbáyégbádùn Yorùbá mo kí yín orúkọ tèmi ni Kẹ́hìndé Abebi Igeadubi Kentos èmi ni vice president ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá àti gbogbo ẹgbẹ́ Yorùbá pàápàá tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ káàkiri fún orílẹ̀-èdè Yorùbá káàkiri àgbáláyé akíwa Kẹ́mi ọláògùn o kí ilẹ̀ Yorùbá gbogbo èròǹgbà wa lórí ilẹ̀ wa kí Olódùmarè ọba tó ní ìran tó dá ayé ní ẹ̀jẹ̀ dídá tó mú tó fún wa ní èdè tá à ń sọ oúnjẹ tá à ń jẹ tó sọ wá di ẹ̀yà àti àṣà tó jẹ́ ká máa jẹ́ kóòtù òjìrè tó jẹ́ ká máa jọba tó jẹ́ ká ní bá a ṣe ń ṣe nǹkan tó yàtọ̀ sí ti elédè mi àtàláṣà mi a kí Ọlọ́run yẹn kí Olódùmarè yẹn kó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó rí àlàáfíà lò kó rí òmìnira kí orílẹ̀-èdè Yorùbá kó wá sí ìmúṣẹ lójú ẹ̀mí wa jẹ́ kí n dánu dúró náà torí mo rí pé president Ìfẹ́lódùn àwọn náà ti wọlé jẹ́ dánu dúró fún bàbá wa ẹ ṣé gan ni. ẹ ṣé gan ni president a máa rí yín bá ní ti dáadáa bẹ́ẹ̀ náà ni mo kí mọ́mì mi àǹtí mi Ìbàdàn Mèsì ọ̀rọ̀ ọmọ Olúyọ̀lé ọmọ àjẹkí ìgbẹ́ ara Mèsì ọgọ ní o. Mèsì ọgọ ọmọ tẹ̀lé Mèsì ọgọ ní o. ọmọ ìgbẹ́ mo fẹ́ sọ bọ̀ ó sápá mi lórí ni ẹ má wọrí ọmọ láti kọ̀rẹ́kẹ̀ ẹlẹ́gbẹ́ ṣáàmánú wa ẹ bá wa gbóhùn sókè sà ẹnjìníà wa Àjíà Queen ARA àwọn ló ń dábìrà nínú ibẹ̀ yẹn ò bẹ́ ṣe ń rí wa tó ń yọ tó ń gbé wa sọ́tún gbé wa sọ́sì yẹn Àjíà Queen ARA àwọn ló ń ṣiṣẹ́ nísàlẹ̀ ńbẹ̀ àwọn ẹnjìníà wa ẹ ṣé gan ni Àjíà Queen ARA mọ́mì mi Olúwatóyìn ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ìdílé mú president wa ní Ìfẹ́lódùn àpapọ̀ àwọn ọmọ Yorùbá God bless you sir ẹ bá wa gbóhùn sókè kẹ bá wa júwe ara yín president wa lẹ́yìn yẹn ló máa kan sísá mi dáadáa sísá Olúwatóyìn ọmọ Ìbàdàn àjà má jẹ kára wọn ó máa fi kára wọn. ó máa fún àìní it is well. president ẹ bá gbóhùn sókè bá wa kí gbogbo lé. Mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn òsì ní abáńdúwà. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa. Gbogbo nǹkan tí à ń fẹ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run bá àgbà fún wa láìpẹ́. Mo fi àkókò yìí mo fi kí president ní world media wípé ẹ kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ni mo fi gbogbo ọmọ ẹgbẹ́ world media lápapọ̀. Bẹ́ẹ̀ ni mo fi àkókò yìí náà mo fi brọ́dà wa Olayomi Koiki ẹ kú iṣẹ́ agbára ọ̀nà gbogbo wàhálà yìí kò ní já fáfán ní orílẹ̀-èdè Yorùbá. Nígbà tí òkú orílẹ̀-èdè Yorùbá bá dé wọn ni wọ́n nìkan ní ti nínú gbogbo alágbára nínú rẹ̀. Mo fi àkókò yìí mo kí ìyá mi Àjíà Queen ARA wípé ẹ kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ni mo kí vice mi Igeadubi mo kí wọn wípé ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run bẹ̀rẹ̀ ló máa dá máa wà pẹ̀lú yẹn.
mo kí èyí tóyìn ajẹ́ gómìnà wa nínú ìfẹ́lódùn ọlọ́run elédùnmọ́ rẹ̀ kò ní jẹ́ kó sún yín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ kó rẹ̀ ní agbára ọlọ́run orúkọ ìdèmí náà kò yí padà èmi ni ọmọọba adélẹ́rìn pàlàdé tí mo jẹ́ ààrẹ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ yorùbá ẹ má bínú wípé mo pẹ́ tó wọlé àṣèmísì kan lọ́wọ́ ṣe kàn dúpẹ́. Ẹ ṣé gan ni sísá mi Olúwatóyìn ẹ̀gbọ́n agbóhùnsókè ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Yorùbá rẹ̀ jẹ́ ká máa fi àjàsà díẹ̀ sí. Àwọn èèyàn kan máa ń tà ìbọn máa ń fi kọ́rẹ̀ǹtì lẹ́yìn pé ṣé ṣọ́ ẹ pé Dr. Zabi ọmọ Yorùbá ni. Àwọn Yorùbá mi tó máa ń náìtì gan òun ló fà tó fi ń fura sí mi o tó rò pé mi ò ṣọmọ Yorùbá o tó rò máa ń wé pé báwo ni wọ́n ṣe lè gbọ́ Yorùbá dáadáa báyìí tó máa jẹ́ tàbí ó ń doubt àwọn èèyàn ń doubt mi pé bọ ẹ má wọrí ọmọ ìṣàgámù ẹwà ẹmí wa ẹ má mi kan lórí ẹwẹ ó yá sísá mi Olúwatóyìn God bless you wa ẹ bá gbọ́. ìwọ ìpè dáhùn òjèrè ọmọ Yorùbá tàtà gidi nìyí mo kí gbogbo ilé pátápátá láì dá ẹnìkankan sí mo kí ilẹ̀ Yorùbá tá a tó lè tá a fi jókòó síbi ìbàdí lẹ́yìn ìpínlẹ̀ Yorùbá ò ní bàjẹ́ Olúwa túbọ̀ jẹ́ kí ògo ilẹ̀ Yorùbá kó búyọ gbogbo wa tó yẹ ká ti rí láti àtọdúnmọ́dún àtọṣùmọṣù Olúwa á wò dìde fún wa á jẹ́ kí ilẹ̀ Yorùbá kó túbà kó túṣẹ. mo fi àkókò yìí mo fi kí bàbá mi pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi porúkọ wọn bàbá mi Professor Banji Akintoye bàbá kágbà ó dalẹ̀ ẹ pè fún wa ẹ kó wa dé ilẹ̀ ìlérí bí ògo ṣe ń jẹ́ tọlọ́run. mo fi àkókò yìí náà mo fi kí bàbá mi Dr. Chief Sunday Májàsọ́lá Igboho'S Kẹ́mi ológun bàbá gbogbo akitiyan yín Ọlọ́run rè ènìyàn náà rè nítorí pé kí ni ẹ gbìyànjú fún ilẹ̀ Yorùbá gbogbo gbìyànjú yìí Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ lójú ayé yín àti gbogbo wa náà ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá túbọ̀ á túṣe. mo fi àkókò yìí mo fi kí world media team fún iṣẹ́ tẹ̀ ń ṣe nítorí pé kí ni ẹ gbìyànjú gan Ọlọ́run ọ̀bọ lójú òní kò ní jẹ́ kó rẹ̀ yín ẹ máa tẹ̀síwájú nínú world media nílé àti lókè òkun ojú òní tì yín o. mo wá fàkókò yìí mo fi kí ẹgbẹ́ ìfẹ́lódùn tí bàbá mi ṣe Májàsọ́lá Igboho'S tó ń fi lélẹ̀ mo kí gbogbo ọmọ ẹgbẹ́ ìfẹ́lódùn nílé lóko ìpè ẹgbẹ́ náà kò ní bàjẹ́ Olúwa túbọ̀ máa tẹ̀síwájú. mo fa àkókò yìí náà mo fi ká pírẹsidẹ̀ntì wa bàbá wa Joseph mo kí yín ẹ̀kọ́ṣẹ́ takuntakun. mo fa àkókò yìí náà kí màmá wa Kẹ́hìndé Igeadubi vice president àti gbogbo ilé pátápátá màmá mi ajé Queen ARA bàbá mi Olayomi Koiki ọ̀yá mi Dr. Sabi àti gbogbo ilé pátápátá ni mo kí ẹ kú iṣẹ́ ìlú ẹ kú iṣẹ́ àkànṣe ẹ kò fọmọnìyàn ṣe Ọlọ́run ọ̀bọ lójú òní kò ní jẹ́ ká kó sọ́nà bí ìfín á jẹ́ gbogbo wa ká kóra wa délẹ̀ lórí. mo wá fi àkókò yìí mo fi ṣàdúrà fún gbogbo àwọn tó ti kú sí ojú ogun nínú ilẹ̀ Yorùbá nínú sọ́gbò Yorùbá mo kí gbogbo wọn mo kí ìdílé wọn mo kọ́kọ́ mo káya mo kẹ́bí wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní gbàgbé wọn ilẹ̀ Yorùbá rántí wọn nítorí pé kí ni iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ àwa tá a kù náà Ọlọ́run á fi sẹ́yìn wá á ṣàánú wa á jẹ́ ká kóra wa délẹ̀ lérí. ibi tá a lò jìnnà bàbá mi Olayomi Koiki mo ti sọ ìtọ́pọ̀ ń bẹ̀ nípa àwọn nǹkan tá a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ Yorùbá àti bàbá wa Chief Dr. Májàsọ́lá Igboho'S tí wọ́n bọ̀ wá ṣe àbẹ̀wò sí wa ní October 10 ni wọ́n máa wá sí ìwádìí níjọ́ bí wọn a fẹ́ ṣe ìpéjọpọ̀ kékeré díẹ̀ fún wọn nítorí pé kí ni bàbá ìtọ́bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ a kí ni wọ́n ní tọkùnrin bá tán lé ọkùnrin ni a kí wọn a yìn wọn wọn kò ṣe takuntakun so a kí gbogbo ilé pátápátá láì dẹ́nì kankan sí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o a máa tẹ̀síwájú ni. mo fi àkókò yìí mo fi kí gbogbo ọmọ Ìbàdàn pátápátá láì dẹ́nì kankan sí ọmọ Ògúnmọ́lá mo kí gbogbo yín o ojú òní tì wá àwọn Ọlọ́run ò ní fi wá sílẹ̀
màá fi àkókò yìí àfidànù dúró ná. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni ẹnjíníà wa ẹ káàbọ̀ sórí ètò kó tó di pé a máa tẹ̀síwájú ẹ̀yin tẹ́ máa ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀rí bàbá wa Olayomi Koiki lórí ìjókòó ẹ̀rí gbogbo àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn bẹ́ẹ̀ náà dẹ̀dẹ̀ rí èmi ọmọ yín lórí ìjókòó náà kí la bá wá lórí ọ̀rọ̀ bàbá wa ṣe Sunday Igboho ẹkùn ọkọ̀ Fúlàní máa wá dá padà sí ọ̀dọ̀ Queen ARA ẹ mọ̀ ẹ̀kọ́ ìgbójú bọ̀tà àwọn ní ẹnjíníà wa lọ́jọ́ tèmi mo ní kí ẹ bá mi fún wọn lẹ́bùn ẹ bá mi tẹ láìkì mi ní ọ̀hún béèrè owó ọ̀hún béèrè ọmọ Abẹ́òkúta ni wọn ọ̀hún béèrè orógbó tó máa ń jẹ tàbí tó máa ń jẹ rógbó tàbí kí n tó máa ń fry tó máa ń ní òró láàrin yẹn kí ló máa ń pè rógbó ṣé rógbó ni tàbí kí ló máa ń fry ẹ tọrọ nǹkan tó ń ta ní wọ́n dẹ̀ tún máa ń ta ráì tó máa ń ní òkúta nínú yẹn àwọn ráì tó máa ń ní òkúta ẹ bá wa fún wọn lẹ́bùn tó ní pẹ̀lú wọn lọ ti jẹ mọ́mì wa àǹtí mi Olúwatóyìn ó kí àwọn ọmọ Ìbàdàn èmi wá gba ẹnu Kóìkì àti èmi àwa ọmọ Ìṣàgámù ọmọ Rẹ́mọ àwa Ìjẹ̀bú akí gbogbo akídédé wẹ́ o. Àwọn agbára kí àwọn ọmọ Ẹ̀gbá káwọn ọmọ Onísàbí akáwọn ọmọ Abẹ́òkúta. Àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àkíwẹ̀ o, àkíyèdè o, orí Ṣàgámù àgbẹ̀ ni o, á ní ṣe tí o, àdúrà iná gbọ́ ti tẹ̀ ní o. Kò sí wàhálà, èmi náà ti ní kí kété ìlú Èkìtì parapọ̀. Látòrí bàbá mi Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè, ìhókùn èèyàn ra o, nǹkan àti o, àfihàn kò délé o. Àṣẹ o. Now, títà mi, mọ́mì mi, màmá àgbàlagbà, àárín wa, ìyá gbogbo, àwọn girls and boys and daddy, Ajia, Queen ARA. Ẹ ṣe mo dúpẹ́, ẹ ṣe mo màmá. ẹ wò iṣẹ́ ẹnjìníà kò ṣiṣẹ́ kékeré o. Wàláì. Kí Ọlọ́run kó túbọ̀ kó máa bùkún àwọn ẹnjìníà kó máa dá wọn sí fún wa ni kò ṣe kékeré. Ẹ ṣe mo dúpẹ́, mo kí gbogbo ilé, mo kí láti orí bàbá mi Bánjí Akíntóyè, bàbá wa Igboho'S tí a fi wá sí ìkàlẹ̀ ilé ní akíyín mo wá kí gbogbo ọmọ ẹgbẹ́ ìfẹ́lódùn láti orí president wa vice president gọ́vnà ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta ló wà níkàlẹ̀ wọ́n ti ṣàlàyé ara wọn fún yín wọ́n ní kí a má bá òpó lọ sílé olóró èmi sì gbówó díẹ̀ ju Dr. Zabi lọ wọn gbọ́ ló máa ń ba òwe mi díẹ̀ mi kó òwe gan mo kí Koiki our white lion mo kí yín ẹ kú iṣẹ́ ẹ kú gbogbo ògbà mo kí Dr. Zabi kí ni a ṣe wá síbí ilé ní àwọn aṣíwájú mi wọn tí wọ́n jẹ́ àgbà nínú ẹgbẹ́ àti Dr. Zabi wọ́n ti ṣàlàyé fún wa nǹkan tá a fi wá síbí ilé ní Koiki wọ́n ti gbé láti bẹ̀rẹ̀ wọ́n ti sọ nǹkan tí a ṣe wá síbí ilé ní fún wa bẹ́ẹ̀ ni nǹkan tí a ṣe wá síbí ilé ní a ti gbọ́ nípa ẹ̀ oríṣiríṣi ni nǹkan tó máa ṣẹlẹ̀ níjọ́ náà láti on the 10th àti máa mú tí a ti máa kí bàbá wa tí a ti máa wà pẹ̀lú bàbá wa fún dínà wọ́n dẹ̀ sọ fún wa wọ́n ní first come first serve ni o torí pé 150 péré ní tíkẹ̀tì afẹ́ta àfẹ́ kí wọ́n pọ̀ àfẹ́ kí wọ́n pọ̀ jù ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá yàn ló yàn torí bẹ́ẹ̀ ẹ tètè bá wa ẹ kàn sí ọ̀wọ́n tí wọ́n dárúkọ wọn Mr. Koiki máa tún bá mi play jingle yẹn lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ lè gbọ́ nǹkan tí wọ́n sọ níbẹ̀ kẹ́ ẹ lè kàn sí torí ìgbà tí wọ́n play ẹ̀ ọ̀wọ́n bíi 20-40 ló wà lórí ìkànnì nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ a ti pọ̀ díẹ̀ sí nísìn kí wọ́n lè gbọ́ níbi tí a ti máa bẹ̀rẹ̀ ètò láti on the 10 of October títí di on the 13 ní ètò yẹn a dẹ̀ fẹ́ ní UK yìí bí ìgbà náà níṣẹ́ mọ̀ pé ìlú ọba làwa wà ìlú ọba ní ẹ dẹ̀ mọ̀ pé bí ìgbà náà ni wọ́n ti dá wa lọ́rùn ibi ni wọ́n ti ṣoríṣiríṣi fún wa ṣe rí on the 10 yẹn tá a máa pàdé bàbá wọn lóyè àwọn 150 ní dínà 150 àwọn 150 la máa wà nínú dínà yẹn owó yẹn ò dẹ̀ pọ̀ tí a máa fi ṣe àti ìfẹ́ sọ nísìn ẹnu vice president wa ni wọ́n ti máa jáde láti sọ fún wa iye tí ó máa jẹ́ ẹ̀jẹ̀ ká máa tí ì sòwò yẹn sọ pé owó kéré ó kéré fún tẹ bá gbọ́ pàápàá máa ní ó kéré jù because inú hòtẹ́ẹ̀lì tó bí fit bàbá wa là ń gbé wọn lọ
tí olúkálùkù wa dẹ̀ máa wọ aṣọ Yorùbá, aṣọ aláràbarà, tí a máa bá wọn wà ńbẹ̀ láti aago 7 sí aago 12 ní alẹ́ ẹjọ́ náà, tí a máa dúró déédéé, tá a máa dúró ti bàbá wa pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn èèyàn tó máa wà níbẹ̀ àti ìfẹ́ bẹ fún yín. Ṣùgbọ́n ní agbára ti Ọlọ́run, ẹ jẹ́ kí Ọlọ́run kó kà yín mọ́ wa ní kíákíá. Wọ́n á play jingle yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀gbọ́n nǹkan tí wọ́n máa sọ. Ṣé wá rí nínú ní on the 12 tó jẹ́ ti rally yẹn, 1 million march la pè. A fẹ́ kí àwọn èèyàn pọ̀ gidi, torí ẹ̀ la ṣe sọ díjọ́ Saturday, 1 million march ni. Níjọ́ yẹn a ní jersey, a ní jumper àbí fleet tí a máa tà níjọ́ yẹn, tí òun náà dẹ̀ ní wọ́n púpọ̀. President wa wọ́n ṣàlàyé yẹn fún yín. Níjọ́ yẹn a ní àwọn a ní bọ́ọ̀sì tí a máa gbé kalẹ̀ fún àwọn àgbàlagbà àti àwọn abarapá tó máa wà nínú ẹ̀. Ó dẹ̀ níbi tá a ti máa bẹ̀rẹ̀, ó níbi tá a máa dúró sí. Ìjọ́ kẹta ni wọ́n lọ sí Manchester, tí wọ́n lọ ṣe kíni, tí wọ́n tún lọ tẹ̀síwájú láti kí àwọn èèyàn wa náà ní Manchester. Gbogbo tó bá ṣe máa jẹ́ ẹ̀ máa gbọ́ lórí ìkànnì wa àti gbogbo ìkànnì pátápátá. Ó bẹ̀rẹ̀ láti orí ti KOIKIMEDIA àti gbogbo Dr. Zabi ni, Ọmọborí Owó ni, Sanfatis ni, Kelly K ni, bàbá Èkìtì. Gbogbo bí ilẹ̀ ti máa gbọ́ ìròyìn yìí, torí a fẹ́ kí gbogbo wa níjọ́ yẹn, a fẹ́ kí London yìí kó mì tìtìtìtìtì, kọ́ mọ̀ yìí pé èèyàn kan wọlé. 1 million lápẹ́, tá a bá lè rí 2 million, kódà I appreciate ẹ̀, torí tá a bá ń ṣe rally ní ìlú London yìí, ó máa ń mì tìtì ni. A fẹ́ kó mì tìtì níjọ́ náà, kí Ọlọ́run kó lè ṣe ìjọ́ náà ìjọ ayọ̀ fún wa, kí gbogbo wa ká péjú, ká pèsè síbẹ̀ ní orúkọ Ọlọ́run ọba. Ọlọ́run á wà pẹ̀lú wa, ojú ò ní tì yín. Nítorí bẹ́ẹ̀, máa dá padà sí ọ̀dọ̀ Koiki náà kí wọ́n bá wa ṣàlàyé ti bọ́ọ̀sì yẹn bí ó ṣe máa rí, ibi tá a ti máa bẹ̀rẹ̀, ibi tá a máa dé. Lẹ́yìn yẹn kó bá play jingle yẹn kó tó dá padà sọ́dọ̀ vice president wọn, kó ṣàlàyé iye tí wọ́n máa gbà fún hotel, tí wọ́n máa gbà fún dinner, tí a máa gbà fún dinner. Ẹ bá gbóhùn sókè. Olayomi Koiki. Mo kí alájà ẹ ṣé gan ni. Mo kọ́kọ́ kí gbogbo àwọn kọ́mítì tí wọ́n wà behind ìrìn àjò tí ó ń bọ̀ yìí. Tí gbogbo wa bá jẹ́ ẹni tó bá ń follow protocol, a rí pé tí very high important guest bá ń bọ̀ nílùú kan, so many important events náà ló máa ń put ahead. Àti pé event tó ń bọ̀ yìí, ó kan ọmọ kékeré, ó kan àgbàlagbà, ó kan aboyún. Kódà ẹni tó wà ní agbègbè tó lè wá síbí kó má ṣaláì má wá. Ìdí ni pé a ní láti ṣe sọ ìdí tí ìyà ṣe ń jẹ ìran Yorùbá, àti pé ìlú tó gbé gbogbo wàhálà yẹn lé wa lọ́rùn, ìlú yẹn ni bàbá wa náà ti wá ní, kódà ní ti non-violent tá à ń bá lọ, ibi báyìí náà ni a ti máa tún gbé jáde padà. A ti ń gbé wá tẹ́lẹ̀ rí, eléyìí tá wá fẹ́ gbé wá yìí ó wà exclusive, nítorí pé olóyè ò bá wa attend rally kankan rí ní UK. Wọ́n máa ń darapọ̀ mọ́ wa látòrí phone nígbà tá a bá ń ṣe ló ń pè wọlé. Now tí a bá wá wo the importance of pé is present alone, kódà ẹni tó bá book tíkẹ́ẹ̀tì airline nísìn, wàá rí ní cheap price tó lè gbé dé UK. Ká fi ṣírò pé a fẹ́ take time off ní gbogbo ibi tá a bá wà. Ó dàbí olúkálukú ló ní favourite of their event. Olympic ń lọ lọ́wọ́lọ́wọ́ nísìn, àwọn èèyàn paṣẹ́ lẹ̀ tó ń lọ fún. European game ṣẹ̀ tán, àwọn kan paṣẹ́ wọ́n lọ fún. Concert àwọn kan máa ń paṣẹ́ lẹ̀ wọ́n máa lọ fún. Ṣe rí eléyìí tá a gbé wá, ìyẹn la ṣe fi enough àsìkò sí. Mo máa ṣiṣẹ́ níjọ́ yẹn, èèyàn lè gba àyè nísìn tí èèyàn bá ti sọ fún ibi iṣẹ́ pé níjọ́ Saturday o, tó jẹ́ pé
extra pay ni èmi ò ní lè wá ẹ jẹ́ ń ṣe Saturday kan tí mo lè fi cover sílẹ̀ nísìn ṣe rí kò sí point tó wá di a day before a ṣe máa pè pé níbo lẹ ti fẹ́ ṣe rally announcement yẹn tó ti jáde official látòrí Yorùbá World Media nísìn gbogbo wa tí a jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sólóyè kódà ẹ̀yin tẹ́ wá wà nílé ẹ bá wa máa wá sọ fáwọn fámìlì yín tó yẹ pé wọ̀ sí lórí ètò báyìí pé ǹjẹ́ ti gbọ́ ẹ lọ represent mi nínú rally yẹn torí pé nígbà tẹ́yin náà wà ní ilé ẹ̀yin lẹ́ ń represent àwọn fámìlì yín tó wá sílé so ẹni tó wà ní gbogbo Áfíríkà ẹ kàn sáwọn ọ̀rẹ́ yín ẹ̀yin ni kẹ́ jẹ́ mouthpiece 1 million rally yẹn torí pé tẹ́ bá ní ọ̀nà ó la máa gbà kí la máa ṣe ọ̀nà yẹn náà tún ló fẹ́ lọ yìí ẹ má listen sí pé ṣé rally nìkan ló fi ń gba ara wọn sílẹ̀ the importance of rally tó máa pull tó máa wá di pé ó lè materialize padà wá sí tìsàlẹ̀ òun náà lélẹ̀ so ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ́ káwọn tí wọ́n kó wa sínú problem yìí kọ́ mọ̀ pé lóòótọ́ a fẹ́ lọ a ti ń sọ pé a fẹ́ lọ wọ́n lè má gbà wọ́n lè má mọ̀ but tó bá wá rí pé ní gbogbo UK kí ló ń ṣẹlẹ̀ then free media coverage imagine kó di àárọ̀ Monday the whole London was locked down because of the Yorubas that want to exit Nigeria. Mo máa ń like statistics Metro newspaper mo fẹ́ ka hit ẹ̀ níjọ́ yẹn kó jẹ́ pé àwa la máa jẹ́ headline ẹ̀ ẹ gbọ́ mi dáadáa bí báyìí wà very very important ní gbogbo tá a ti ń bá bọ̀ wọ́n print 980,000 copies every blessed day Monday to Friday tá bá lè rí free Igboho was in London lórí ẹ̀ kódà ìrìn àjò yẹn ó ti rìn kọjá bó ṣe yẹ lọ ìdí ni pé Africans máa rí Europeans máa rí South America máa rí every different person tó ń gbé ní UK máa láǹfààní àti rí kọ́tẹ̀ gbé picture yẹn kó jẹ́ pé picture yẹn a capture picture but capture picture will be subject to tá bá pé 1 million tá bá pé 1 million ní wọ́n ní capture wọ́n lè gbé wa sí number 2 page ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ àwa la fẹ́ shut down print media Louis for that day and the only thing we can do is for everyone to come out ọmọ kékeré lè jáde àwádẹ dúpẹ́ pé bí a ṣe Nàìjíríà àti ráwọn ọmọ kékeré tó pa nínú protest tó ń lọ ìyẹn kọ́ la bá wá nísìn but níbí bá ọlọ́pàá ní yìnbọn fún anybody ọlọ́pàá ní fẹ́ ajá lé yín so àtọmọ kékeré inú wa tó kéré jù níjọ́ yẹn ká gbé jáde àtọmọ tọ́ṣẹ̀ bí gan torí pé àwọn ọmọ tọ́ṣẹ̀ bí yẹn a fẹ́ jẹ́ kán mọ̀ pé ibì kan ń bẹ tí bàbá kan ń ṣe wàhálà fún tó ń pè lólóyè Ìgbòho àti bàbá Kítóyè so the rally itself is the unique point dinner yẹn is just the prep of his birthday ẹ mọ̀ pé birthday tọ́ṣì máa ṣe ó máa pọ̀ kódà gbogbo èèyàn náà ní right láti ṣe birthday yẹn ní gbogbo bíi tẹ́ bá ti fẹ́ ṣe bọ̀ eléyìí tó máa fi wà ní UK yẹn la ṣe wò pé ká má ṣàlàyé ṣe nǹkan kan wẹ́dẹ̀ tí náà máa surprise èmi kọ́ ni máa gbé yẹn jáde but in tó important ni pé the rally is a focus point is a selling point it is a free advertisement for us tá bá take advantage ẹ má wá jẹ́ kí àwa tá wá wò pé ìrìn yẹn lè fẹ́ pọ̀ díẹ̀ lọ ṣe organize ẹ rí pé àwa tá bá ń follow platform kankan bí tiwa a máa ń show London bus but èyí tó wá jẹ́ open roof táwọn Premier League náà máa ń lò wọ́n ti ṣètò ẹ̀ tá bá rí the numbers of people tó bá ní interest tó jẹ́ àwọn àgbàlagbà wa nínú UK àtàwọn tó ń bọ̀ then ẹyọkan ni wọ́n sì ní wọ́n máa gbà but opportunity wà pé a lè gba extra sí bí méjì bí mẹ́ta subject to tí support bá wà fún torí gbogbo nǹkan à ń ṣe yìí tí jáde pé ẹ fún wa lówó fún kankan ju pé within the committee itself wàá máa ṣàlàyé yẹn committee fúnra wọn náà ti ṣètò ètò tó wá dẹ̀ kù pé tá bá máa need wàá jẹ́ ká mọ̀ lálẹ́ yìí but lórí ti rally yẹn ó wà important pé ká book date yẹn date wo wá là ń sọ yìí ó máa bọ́ sí October
event yẹn bẹ̀rẹ̀ gangan láti October 10, 2024, but the actual rally is on the 12th. It's a Saturday. Kò sí bí weather UK ṣe lè rí tí kò ní kíyàn kankan má jáde. Ọlọ́run níjà rí storm, Ọlọ́run níjà rí hurricane. Ọdún àwọn Amẹ́ríkà ló máa ń sábà rí nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn ń rí níbí báyìí. Àwọn tó wà l'Amẹ́ríkà Ọlọ́run bá wà pẹ̀lú yín, but in the UK, no matter what, let us make it the focal point. Pé níjọ́ yẹn gangan ní Saturday yẹn, we will all be on the ground to give Olaoye that welcome, especially after all the activities that has played out in his life. There's so much activities that we can go on, but the fact that he will be present with kódà ẹ lè ra return ticket kẹ́ padà sí ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sùn sí London, kò sí excuse fún mo wà ní Liverpool, mo wà ní Newcastle, mo wà ní Manchester. The good thing about this country is that you can leave the rally, which will be probably by evening time, àti tán tẹ́ bá fi space 3 hours window pé return ticket yín kó jẹ́ bí 9. Ẹ sì débi tẹ́ fẹ́ dé, ibi tẹ́ bá páàkì mọ́tò yín sí ẹ gbé, bó jẹ́ taxi náà ni á gbé yín délé. Ẹ jẹ́ kẹ́ wá láti outside yẹn. Ìdí tí a ṣe lè gbé wá sí outside kò ju pé London gangan ni the pointer of the UK, and that is the reason why the rally will be held here. Lọ́jọ́ wájú after this one, there will be more rally, just like báwọn olóṣèlú tí báyìí náà ṣe máa ń gbé rally wọn káàkiri. But for now, a mafia excuse London, àwọn ará London. No, it is not about London. It's about is where the Parliament is where the number 10 Downing Street is. Lè gbé rally lọ sí Birmingham nígbà tí kò sí government institution tàbí fi represent níbẹ̀, because a máa dúró síwájú number 10 yẹn for as much as we can, subject to the crowd, and before we can then start moving towards the Parliament. But a máa gbé ìgbésẹ̀ yẹn láti BBC headquarters, which is on Marble Arch ní Oxford. Àwọn tó bá mọ Oxford Street dáadáa, no sorry, Oxford Circus, not Marble Arch. And tó bá mọ area yẹn, then is about not a long walk. Ìyẹn la ṣe ní fáwọn àgbàlagbà tó yẹ pé ó lè jókòó sínú bus. So ẹ̀yin tẹ́ bá jẹ́ àwọn àgbàlagbà wa, tẹ́ bá wà ní UK in any part, ẹ tètè kàn sí wa, because again is a first come first serve fún boss yẹn, and tó bá fẹ́ support towards it, we will appreciate it if we can get extra one more. But for now, ẹyọ kan péré ni. So tó bá ti book ẹ pé o máa wà lórí boss o, torí ẹsẹ̀ àwọn ẹkúkú mọ̀ gbogbo wa náà ó yẹ ká ti padà sílé arthritis. Èèyàn mẹ́rin ló máa wà lórí ẹyọ kan yẹn, Olayomi ẹ bá wa sọ fún wọn. My pick information in a minute, but for now, whatever it takes is a first come first serve. So ẹ tètè fi sọ fún wa. Àwa tá jẹ́ ọ̀dọ́, àwọn need láti wà lórí bus. Olóyè fúnra rẹ̀ kò ní sí lórí bus, òun máa rìn níwájú ni, àwa tó kù máa tẹ̀lé lẹ́yìn lágbára Elédùmarè níjọ́ yẹn. So that is on that. Màá play audio yẹn later, because mo tún ti ń lo phone yẹn láti fi stream níbí báyìí. So bí a tẹ bá lè bá play ládọ̀ yẹn lọ́n. But for now, lórí rally yẹn, it is important that also a fẹ́ wà uniform. Kò ń ṣe pé a ní aṣọ outfit tí gbogbo a máa ń wọ̀ tẹ́lẹ̀. Ìdí tó ṣe create eléyìí òun ni pé is a special event. In tó bá ti jẹ́ special event, mo ti láṣọ Ìgbòho lé tẹ́lẹ̀, it doesn't matter. Tó bá pè fún party ní sáà kí n sọ pé àǹkárá tí mo wọ̀ lọ sọ́dọ̀ tìyá olóde ni máa wọ̀ wá sí tọ̀dọ̀ tiyín. It is ìyẹn ló ṣe ń sọ pé ẹ bá wa ra àǹkárá, because fífi indicate event wọn. Àwọ̀ tàǹkárá lóòótọ́, but we are having an outfit that we want people to buy, so that ẹni tó bá wọ̀ á lè kò wá ń sọ pé dandan pé mo ò lè ra yẹn màá ní ká má wá wá. No, that is not an excuse, but we are just saying that if you can afford to buy the outfit, please indicate with all the medias, and gbogbo medias ni ẹ lè reach out sí. Kódà àwọn tó wà nílé náà wá mọ bá ṣe máa dá, because gbogbo ilẹ̀ ní numbers tẹ̀dẹ̀ ní frequent access sí different one of us. Ẹlòmíì lè má ní access àwa kankan. Kódà bójá àwọn tó wà l'Amẹ́ríkà náà ni, Italy náà ni, ẹ reach out sí wọn. Àwọn ọmọ bó ṣe máa reach out sí within the world media nínú ilé, so that a lè tètè
because we only have limited time. That is the reason why ta ṣe jáde lẹ́ni, so that gbogbo planning yẹn àwọn committee ti ṣiṣẹ́ yẹn dé ibi tí a dúpẹ́ fún wọn gan ni. Gbogbo tó bá dẹ̀ kù sí náà àwọn onílẹ̀ wá kọ́ wa mọ̀ ṣe wá guide wa. But let us remember that every one of us have a role to play. Role tiwa àti bàbá lè sọ pé òun ní wá sí UK, but ó náà máa wá role tiẹ̀ ló fi wá play. Àwa tó wá kù nísìn máa wo lórí life, no, fẹ́ kí ẹ wo lórí life, a fẹ́ jẹ́ kí present yín kó wà níjọ́ yẹn. The life will be for people outside the country. We will have loved many of our people to visit, but UK won't find on a visa. And we don't want a visa in the next 30, 20, 10 years anymore. We want Yoruba people to move with a passport of their own that can come to this country without a visa. Many countries, totally Yoruba, one word, we, without visa. But the work depends on us. And if there any problem with our family in UK, this is the time for you to come out. And Madenu for now. But it's a big event. It's a 1 million mobilization. You can invite your non-Yoruba friends, English, Scottish, Jamaicans, other African countries. It is a freedom for Yoruba people that will be a freedom for multiple other African countries. Àwa ní the backbone. One more yẹn. So, tẹ́ bá ti sọ fáwọn ọ̀rẹ́ yín pé special event kan bọ̀ o, I'm sure they will follow you and they'll be more than happy to be part of it as well. Madenu Drobe for now. Ẹ ṣe White Lion, ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ kí a play jingle yẹn kí wọ́n lè túbọ̀ torí àwọn èèyàn ti pọ̀ bí nísìn. A fẹ́ kí wọ́n gbọ́ jingle yẹn ṣe ẹ bá a kà lọ. Lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ́fẹ̀ gbọ́ lọ́jọ́ tó sọjú kẹwàá láti kú lórí Sunday Adéyẹmọ Májàsọ láti sá Igboho'S nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa Ọmọọba Adéjayọ̀ Fáládé àti igbákejì ààrẹ Olukede Abebi níṣe ìrọ̀kẹ̀kẹ̀ ìgbáradì ìbámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforíhàn àgbékalẹ̀ àyẹ̀sí ọjọ́ ìbí Igboho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Igboho. Bákan náà làwọn ọmọ gba ọ̀pọ̀ ògbóni àgbáyé lálejò Tajudé Ọlárẹ̀wájú Àjàlá láti wá sí àyẹ́sí fún olóyè Igboho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London City 179-199 Holland Park Avenue London W11 United Kingdom bẹ̀rẹ̀ látago méjì ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dàgọ́ méjìlá òru. Bákan náà láti kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ kejìlá oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ kẹta dínà pẹ̀lú Igboho lẹ́yìn tó Olayomi KOIKIMEDIA àti kálára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀gbọ́n àwọn alákẹ́lẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ ìjàgbé láàní London round bus sí àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford títí tí ìwọ́de fi parí sí Paris TRAFALGAR SQUARE tó wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Igboho táwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan-an. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́dúnrẹ́lì ẹlẹ́gbẹ̀ẹ́ tàbí kẹ́ WhatsApp Olayomi Koiki lórí +447-594-050-979 Igeadubi lórí +447-570-320-030 Tóyè Olaoye lórí +447-896-018-764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dọ̀ àpapọ̀ ọmọ Yorùbá lè kí ọmọ aládìgún wípé ẹkú ọdún ẹkú ìyẹ̀dún àti ìsàmọ̀dún sẹ́mi ìtayàtọ̀mọ Yorùbá wọ́n ní ìyá ló kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọ̀pẹ́ là ń dá àwa Yorùbá Nation Youth website lábẹ́ àkóso olórí ọ̀dọ́ fún gbogbo ọmọ Yorùbá káfàtà Prophet Ayọ̀délé Ológunlúwa àti Comrade Omeyo Homeland Youth Leader Comrade. Àwọn náà fẹ́ bá wa dá sí àwọn yóò tún fẹ́ bá wa dá sí mo sọ fún pé ẹnjìníà tèmi ó ga jù ó yá ẹ bá gbóhùn sókè báyìí màmá wa vice president wa Igeadubi ẹ múra sílẹ̀ láti bá wa ṣàlàyé ti iye tí wọ́n máa san fún tíkẹ́ẹ̀tì yẹn ẹ bá gbóhùn sókè ẹ ṣé. Ẹ ṣé gan ni olóòtú. Mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i. Mo kí White Lion. Mo kí yín ẹ kú atótónu látàárọ̀.
ẹ̀kọ́ ìfẹ́ orílẹ̀-èdè Yorùbá àti gbogbo àwọn ẹ̀yà wa àtàyìn bàbá wa tẹ̀ wá níbí àkó ìgbìyànjú pẹ̀lú gbogbo ẹgbẹ́ pátá lórílẹ̀ Yorùbá kò kí wa o. Dinner with Olóyè birthday Olóyè tó jẹ́ on the 10th of October. Wọ́n ti sọ àdírẹ́sì yẹn nísìnyẹn nínú jíngù yẹn. £100 ní ticket, £100. Tẹ́bàdẹ̀ fẹ́ info about the ticket and the account number tí ẹ máa fi ṣe payment, ẹ pè àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí ó wà nínú jíngù yẹn fún more information. £100 ní owó ticket fún jíngù yẹn, but ẹ lè ra table. Then tẹ́ bá tún fẹ́ bá wa dá sí náà gẹ́gẹ́ bíi pé olólùfẹ́ Olóyè Igboho'S òun ni yín, ẹ jọ̀ọ́ ẹ pè wá torí pé a ṣì ní ìdìbò ìrànlọ́wọ́ tó pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ìgbìyànjú wa. Ẹ pè àwọn nọ́mbà tí ó wà bẹ́ẹ̀, ẹ pè ẹnikẹ́ni nínú wa ní anytime during the day, a máa dá yín lóhùn kí Olódùmarè kó wà pẹ̀lú wa. Títí aṣọ flix, that is torí time tí a fẹ́ ṣe October yẹn ní UK, ó ti máa ń weather yẹn ti máa ń wà mix, weather is cold, ó lè cold, ó dẹ̀ lè má cold, ó dẹ̀ kọ́ lè wà a bit wind kékeré. Òun ni a ṣe if not, I need a lot of Yorùbá nation vest tá a lè wọ̀. Ṣùgbọ́n torí pé táìmù yẹn a fẹ́ ká wà in uniform, a fẹ́ ká kí a jẹ́ ìkọ̀kan náà, torí pé àwọn òkúta bá wà in uniform ó máa ń sọ nípa unity, ó máa ń sọ nípa ìṣọ̀kan láàrin ẹ̀yà wa. Òun ni a tún ṣe flix yẹn tó dẹ̀ jẹ́ long sleeve, a máa pè bí cardigan tó ní zip níwájú, ó dẹ̀ jẹ́ long sleeve tó jẹ́ pé a nílò láti gbé jacket mọ́. Kò dẹ̀ ń ṣe nǹkan tó máa tí ò ní jẹ́ ká dúró kéré. A lè wọ àwọn round neck tá a ti ní tẹ́lẹ̀ sábẹ́ kí tó jẹ́ ti rally tá a ti rà lóríṣiríṣi bí táwọn bá tiẹ̀ tún lé àárí tó mẹ́rin márùn-ún lóríṣiríṣi kọ́lọ̀ tá a rà. A lè wọ ẹniwọ̀n ká ìṣẹ̀wá wọ flix ìyẹn fún ti rally on the 12th of October. Flix yẹn £25 òun ni wọ́n tà. Gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pátá, àwọn nọ́mbà tí wọ́n fi síbẹ̀ yẹn náà ni ẹ máa bá wa pè. Àwọn ni wọ́n máa sọ fún yín ní information postage sí anywhere in the world. £25 ni. Aṣọ náà dẹ̀ jẹ́ aṣọ tó jẹ́ wípé táyé máa fi parẹ́ mi ò rò bó lè bàjẹ́. It is a very beautiful, in fact ó jẹ́ torí pé a fẹ́ wọ́ tẹ̀lé bàbá wa nítorí rally yẹn, a fẹ́ kó jẹ́ nǹkan gbòógì tí ó jẹ́ pé tí Ọlọ́run máa darí CNN láti wá gbé wa, BBC láti wá gbé wa, gẹ́gẹ́ bí Mr. Olayomi ṣe sọ, Olayomi KOIKIMEDIA tó ń sọ wípé metro wọn ò tí gbé Yorùbá nation sí orí front page rẹ̀. Eléyìí tá a fẹ́ ṣe yìí wọ́n gbọ́dọ̀ wá gbé wa. Òun la ti ṣe wá wò pé ìmúra wa gan lọ́jọ́ yẹn ó gbọ́dọ̀ proclaim Yorùbá nation, ó gbọ́dọ̀ mú nǹkan kan jáde tí ó dẹ̀ máa dúró déédéé ara ẹ̀ ní títí flix tí à ń sọ yìí. £25 ni tí mo dẹ̀ mọ̀ wípé àgbòtúnlò ni àfọ̀túnfọ̀ ni, tí kì í ṣe ohun tí ẹ máa gbúra tó máa bó nísìn tàbí tó máa jẹ tàbí tó máa bàjẹ́ tàbí tó máa yọ òwú. Tested and trusted nítorí pé a ti ṣe, wọ́n ti fọ́, wọ́n ti yẹ̀ wò pé ohunkóhun tá a bá fẹ́ lò ní UK ẹ mọ̀ pa máa ń fẹ́ kó jẹ́ ohun tó jẹ́ wípé àlòtúnlò. A dẹ̀ ṣe ní ìṣe tó fi jẹ́ wípé ẹni wúrẹ̀ lèèyàn lè wọ̀ lọ tí wọn tiẹ̀ ní dààmú pé eléyìí ní kinní kan, torí pé àwọn màmá wa tó bá wa ṣe èyí oge ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ oge. Ẹ̀yin náà òun ni wọ́n nà, ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ wà ní orí ètò, òun ni wọ́n nà sí òkè yẹn. Ó beautiful. £25 ni tí wọ́n wá bá yín sanwó postage. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ẹ pé àjẹkùn ẹ pé àwọn nọ́mbà tí wọ́n fi sórí jíngù yẹn
gbogbo àwọn nọ́mbà yẹn ẹ pè wá bó bá jẹ́ lẹ́gbẹ́jẹgbẹ́ ẹ kàn sí wa nínú àwọn ẹgbẹ́ yín bí a ṣe máa gbà á fún yín ní information nípa ẹ̀ títí dínà yẹn ẹ tètè gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà pẹ̀lú olóyè lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn tó fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí bàbá wa Májàsọ́lá Ìgbòho-Òòṣà tó fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí ọmọ aládìkún ti ka lára wọn ẹ tètè kàn sí wa lórí àwọn nọ́mbà wa wọ́n ti pè lórí jíngù torí ti bá ní kí n sọ alákọ̀ọ́kọ́ mi nílé ìsọ̀ kejì àbí kẹta so ó ti wà lórí jíngù àwọn jíngù yìí ó ní kẹ́ lọ gbọ́ kẹ́ pé àwọn information tó wà níbẹ̀ a máa tètè sọ bí ẹ ṣe máa búùkù tébù tiyín àbí bẹ́ẹ̀ ṣe máa ra tíkẹ́ẹ̀tì tiyín torí first come first serve ní gẹ́gẹ́ bí bàbá wa Koiki ṣe sọ 150 space òun ni a ní a dẹ̀ fẹ́ kó jẹ́ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Ìgbòho-Òòṣà pátá lẹ́ máa lè ráyè láti dúró pẹ̀lú wọn láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn láti tún bá wọn jíròrò láti bá wọn ya àwòrán pọ̀ láti tún mú ohun tá a gbé dání yìí láti tún mú lọ sí next level gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé alára làwọn ọmọ Yorùbá kí Ọlọ́run ọba Elédùmarè kó máa fún wa ní àrà náà dá ẹ ṣé gan ni òun sọ yìí mo dúró ná. ẹ ṣe àdúpẹ́ bàbá tó sọ̀rọ̀ tó nísìnyí wọn ni vice president wa ní Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá òun nìyẹn bàbá wa a máa fẹ́ kí ẹ bá wa tún sọ̀rọ̀ lé lórí kí ẹ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ìdí tó fi jẹ́ pé wọ́n ṣe kí ni kí wọ́n wà ní dínà yẹn kí wọ́n dẹ̀ ṣe kí ni kí wọ́n ra kí ni fleet tí a fi wọ̀n wọ́n tó dáa yẹn tó bá di ọjọ́ tó mo sọ fún yín ṣe mọ̀ pé ẹnjìníà tàbí lálẹ́ yìí ẹnjìníà tí ó mọ̀wé ni àbá ti gbé sórí ìkànnì kẹwàá wò dáadáa òun mò ń nà sókè fún ìkẹwò yìí president wa wọ́n á tún bá wa tẹ̀síwájú nípa pé kí wọ́n bá ọ̀wọ́n èèyàn sọ̀rọ̀ lórí wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n darapọ̀ mọ́ wa ní dínà kí wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ nínú rally náà ó yẹ bá gbóhùn sókè. ẹ kú iṣẹ́ olóòtú mo tún fi àkókò yìí mo tún fi kí gbogbo àwọn ọmọ aládé ní gbogbo orílẹ̀-èdè tí a bá wà gbogbo aládùúrà wípé gbogbo ara máa kéré òkò délé bẹ́ẹ̀ ni mo tó fi kíkí gbogbo wa mo fi kí bàbá wa pọ̀fẹ́sọ̀ Bánjí Akíntóyè wípé bàbá náà kí Ọlọ́run bá kó bá wà pẹ̀lú wọn kí Ọlọ́run bá jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó ṣe bẹ́ẹ̀ mí wọn bẹ́ẹ̀ ni mo tó fi àkókò yìí náà tún fi kí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà owó bàbá dámì mo kí bàbá náà wípé wọ́n kú iṣẹ́ ìlú wọ́n kú ìfọmọ èèyàn ṣe lágbára Ọlọ́run gbogbo làálàá wọn lọ́tún lọ́sì ẹlẹ́lẹ́ òní jẹ́ èrè wọn wọ́n lè máa mú adé ilẹ̀ lérí. mo wá fi àkókò yìí mo fi pe gbogbo ọmọ Yorùbá nínú ìlú lọ́nà ọjà ní gbogbo jíjìnlẹ̀ tí ọmọ Yorùbá bá wà kò síbi tí a wà tó jìnnà láti wá lọ jẹ́ bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho-Òòṣà láti yẹ sí kí ni ìdí àkókò wò pé ẹ̀dá tí ó bá lè wà láyé yìí tó bá lè dọ̀wọ́ nǹkan tí Elédùmarè tí ó fún gẹ́gẹ́ bí gbajúmọ̀ owó ipò iyì tó jọ̀wọ́ ẹ̀ lẹ̀ nítorí ìran Yorùbá irú èèyàn bẹ́ẹ̀ tí a bá pa erin tá a pa ẹkùn tá a wá mú ijó tá a mú ìlù tá a pe gbogbo olórin àgbáyé tá a ní kó wá kọrin fún mo fi pé ó tó rẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore wọn fún ọmọ aládìkún fún gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá wípé àwọn fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bọ́ nínú òkú ẹrú lóòótọ́ bàbá yìí máa sọ̀rọ̀ ó ní alágbára pọ̀ rẹpẹtẹ alágbára pọ̀ but lóòótọ́ wọ́n ti pọ̀ tó àmà rí èèyàn tó jáde àwọn ọlọ́run lò gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ àwọn ọlọ́run tún lò gẹ́gẹ́ bí Akíntọ́lá bàbá yìí lọ́lọ́run tún lò gẹ́gẹ́ bí Abíọ́lá gẹ́gẹ́ bí bàbá wa Bọ́lá Ìgè ẹ jọ̀wọ́ èyí ṣe ìgbà tí bàbá yìí bá wá jáde láyé la máa tó wá mọ rírì ẹ̀ ẹ jẹ́ ká mọ rírì wọn láti ilé ayé lọ torí ẹ̀ láti ń pe gbogbo àwọn èèyàn wa
tí wọ́n wà ní UK kì í ṣe UK nìkan gbogbo àwọn tó wà ní London America Canada Germany kò síbi tí a lè fò lọ lágbára Ọlọ́run àṣírí pẹpẹ kì í tú àṣírí yóò ní tú ibi tí gbogbo yín máa ti mú owó tẹ́ máa fi ra ticket láti wá síbẹ̀ Ọlọ́run máa pèsè a máa fi ọ̀pọ̀ a máa fi rọ́pò torí kí nìdí tí a fẹ́ ṣe lẹ́yìn torí pé ká lè bọ́ nínú oko ẹrú ká lè kúrò nínú oko ẹrú kèmí àti ẹ̀yin ká lè ìgbé ayé tó dára pẹ̀lú àwọn ẹbí wa torí bá a ti wà ní diaspora àwa gan fúnra wa àti ìgbádùn ara wa tó ọ̀nà lóòótọ́ à ń rí owó lóòótọ́ láti ta gbé mẹ́wàá òkè but ìgbé ẹrú la ṣì ń gbé because gbogbo bá ṣe ń pa owó náà àwọn ẹbí wa tó ń bẹ ní orílẹ̀-èdè location 419 a lè fi wọ́n sílẹ̀ tí ìyá máa jẹun wọn ẹ wo iye tó ń ta bag of rice ẹ wo iye bí gbogbo kan ti kú wa very very high price lórílẹ̀-èdè location 419 ìgbà wo la fẹ́ continue la fẹ́ máa ṣe owó ilé ìdá ẹ jọ̀wọ́ ìjà tí bàbá yìí jà ẹ jẹ́ ká support bàbá yìí ẹ wọ̀rọ̀ tí bàbá yìí ti sọ kí ìyá má jẹ àwọn ìran òun wọn sọ pé kí ìyá má jẹ bí èmi wọn sọ pé kí ìyá má jẹ bí àwọn wọn ní ìran àwọn ká ní ìran àwọn àwa Yorùbá àwọn ọmọ aládé Ọlọ́run Ẹlẹ́dùmarè á gbà á fún wa lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká tú yàyà ká bọ́ síta ká wá fi ẹ̀mí ìmoore wọn fún bàbá náà ká lè wá ní ọjọ́ Sátọ̀dẹ̀ tó jẹ́ on the 12th akẹ́kọ̀ọ́ gbogbo lọ́dọ̀ kó mí tìtì torí pé ọmọ aládìgún bọ̀ ẹgbẹ́ bíi jáì sí o kì í ṣe ọmọ aládìgún nìkan ló ń bọ̀ àwọn lọ́balọ́ba wa ń bọ̀ tí a gbọ́dọ̀ pe orúkọ wọn ní táìmù tá a wà yìí tó bá dọjọ́ náà fún ara yẹn ẹ̀ rí àwọn lọ́balọ́ba tí ó yẹ kẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ rí àwọn ìdòyè tó yẹ kẹ́ bá sọ̀rọ̀ kódà èmi galára mo wà bẹ́ẹ̀ lágbára Ẹlẹ́dùmarè Ọlọ́run á dè fún wa ṣe ọjọ́ náà ó máa jẹ́ ọjọ́ alálùbáríkà ọjọ́ tó máa jẹ́ ọjọ́ kan gbòógì lórí ní gbogbo àgbáláyé tí wọ́n máa rántí ẹ̀ tí ò ní parẹ́ bó ọjọ́ ẹ̀ ti máa rí nìyẹn lágbára Ẹlẹ́dùmarè ẹ jọ̀wọ́ gbogbo onínú dáadáa ọlọ́rẹ ẹ bùkún wa ẹ ràn wá lọ́wọ́ ọ̀nà tí ẹ bá lè fi support ẹ jọ̀wọ́ ẹ jáde ẹ túyàyà ẹ support wa ní agbára Ẹlẹ́dùmarè gbogbo tẹ́ ẹ ṣe ẹ ní ṣàdédànù àwọn nígbà tí ògo orílẹ̀-èdè Yorùbá bá dé wọn ní wá ti tìrantìran bẹ́ẹ̀ ni wọn ní ìdíje ìṣẹ́jú kan fún gbogbo alágbára Ẹlẹ́dùmarè gbogbo wa tá a bẹ̀rẹ̀ náà la máa jọ rẹ̀ wọn ní gbàrí wa mọ́ wa lọ́wọ́ agbára Ẹlẹ́dùmarè ẹ jọ̀wọ́ olóòtú ẹjọ́ ẹ bá pín account number wa ẹ bá pín sí orí afẹ́fẹ́ àti àwọn nọ́mbà tí wọ́n lè pè láti fi contact àwọn èèyàn wa láti bá wọn sọ̀rọ̀ fún ìdí kan tàbí kejì bóyá fẹ́ béèrè àwọn àlàyé kankan àbí ẹni tó bá ń wá bí òun ṣe fẹ́ rìn àbí ibi tóun fẹ́ lọ́ọ̀gì sí sódà wọ́n á lè explain fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run Ẹlẹ́dùmarè á lè kọ́ àwọn ṣe o ẹ ṣé mo dúpẹ́. àgbọ̀nyá àjà mo kí president wa ẹ ṣé gan ni mo ti ní free space pẹ̀lú fóònù mi nísìnyí so ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kó yé àwọn ọ̀pọ̀lọpọ̀ wa pé n tó ń lọ Nàìjíríà kò ní tán n tó lè jẹ́ kó tán òun náà ní ìgbésẹ̀ tá à ń gbé yìí ìgbésẹ̀ yóò dẹ̀ ní sọ pé torí n tó ń lọ nínú Nàìjíríà kò dáwọ́ dúró eléyìí ti wà in the pipeline kò ń ṣọ̀rọ̀ ọdún méjì bàbá wa olóyè ti deal láti wá yẹ wa sí níbí báyìí kó tó di pé Fúlàní tó fẹ́ ṣe jàǹbá fún wọn ta dúpẹ́ ọpẹ́ yẹn náà la gbọ́dọ̀ wá dú kódà àgbésíjọ Sunday tó lè tako ẹni tó fẹ́ lọ church ẹ jẹ́ kí Saturday yẹn kó jẹ́ a unique day fún gbogbo wa so ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín láwọn breakdown kan bọ̀ ká tó sọ àwọn breakdown yẹn ẹ jẹ́ ká tún gbọ́ advert díẹ̀. lálẹ́ olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ́fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọ ìjọ ìbí ọmọ aládìkún lóye Sunday Adéyẹmọ májàsọ láàdìsá aka Igboho'S nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì
igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Abebi tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn lágbèékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho. Bákan náà la ó mọ gba ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179 to 199 Holland Park Avenue London W114UL United Kingdom bẹ̀rẹ̀ látago méje ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago méjìlá òru. Bákan náà láti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ kẹtàdínlá pẹ̀lú Ìgbòho lẹ́yìn Olayomi KOIKIMEDIA àti kan lára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford títí tí ìwọ́de ó fi parí sí Paris TRAFALGAR SQUARE tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Olayomi Koiki lórí +447 594 050 979 Igeadubi lórí +447 570 320 030 Tóyìn Olaoye lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dọ̀ àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkó wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayàtọ̀mọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Now ẹ jẹ́ ká fún wa láwọn very important details tí a fẹ́ mú dání sọ́wọ́. Lákọ̀ọ́kọ́ ibi tí event ẹ̀ máa ti wáyé òun ni wọ́n ń pè ní London Kensington address yẹn ó wà very very important a máa announce it that's fún ẹni tó bá fẹ́ wá fún dinner dinner tá à ń sọ yìí tíkẹ́ẹ̀tì kan fúnyàn kan ni ilé òun ṣe ẹ má bínú mò ń lọ jẹ́ ń tẹ̀lé yín alájà ẹ jẹ́ ń tẹ̀lé yín màmá wa ẹ jẹ́ ń tẹ̀lé yín bàbá wa no wọn ò ní jẹ́ kẹ́ wọlé o ẹ jẹ́ kó yé wa dáadáa nísìn it is only for the ticket per person bẹ́ẹ̀ bá wá ní ticket mẹ́wàá lọ́wọ́ gbogbo mẹ́wàá yẹn ló máa wọlé but extra body ò ní wọlé o that is the rules of the event fún dinner yẹn so ẹni tó bá fẹ́ dinner yẹn ẹ tètè kàn sí wa like I said it's only 150 after the 150 it is gone we wish we can do more but we can't but lọ́jọ́ iwájú space máa wà but fún rally gbogbo alamọ pé rally is an open event ẹ gbé drinks wá but lórí bus tí a gbà which is for 72 people tó já àwọn àgbàlagbà wa tí wọ́n ní one reason láti lè máa rìn púpọ̀ èèyàn 72 ni bus yẹn máa gbà so 72 yẹn nísìn ó wà important also that àwọn èèyàn wa wọ́n tètè bá wa jẹ́ káwọn tó bá jẹ́ kí màmá wọn tó fi tẹ̀lé wọn bóyá wọ́n fẹ́ kọ́ bá wọn wà lórí bọ́ọ̀sì yẹn ṣé wọ́n máa sanwó fún bọ́ọ̀sì yẹn ní kíyàn kan sanwó bọ̀ tẹ́ bá lè bá wa sọ pé ẹ gbà láti fi kún bọ́ọ̀sì yẹn voluntary so we are not charging anybody especially àwọn àgbàlagbà wa but ẹni tó bá fẹ́ support ìyẹn la ṣe ń sọ pé we need more support ọ̀nà tẹ́ fẹ́ fi support yẹn is an official account that has been given out not the private one fẹ́ni tó bá ní ó dá bí àtòrí bọ́ọ̀sì yẹn èmi máa rìn ní but mo fẹ́ ra bus seat kan fún mo mọ̀ bẹ́ẹ̀ mi lẹ́ ń bá sọ̀rọ̀ ajá bìkọ́ àgbọ̀n kò jáde. ó ti mo ń fẹ́ sọ ní pé a ti fi ọ̀wọ́n tí wọ́n máa pè ọ̀wọ́n contact details a ti fi sórí sí orí YouTube wọ́n á rí mbẹ̀ a ti fi sórí comments so wọ́n lè pick ẹ̀ láti ibẹ̀ náà. Alright. So then it is important that ẹni tó fẹ́ bá wa san owó tíkẹ́ẹ̀tì èèyàn kan fún bus ẹ lè bá wa san kódà dáàdì wa kan ti promise àwa lórí platform wa bí a kì í kọ pé àwọn máa ra tíkẹ́ẹ̀tì dínà yẹn fún yàn méjì àwọn lè má lè wá so we are looking forward to that tó bá ti reach out bí a máa fi ṣe ráfò ni we see how that way goes but fún bus yẹn ẹni tó bá fẹ́ support
kódà èmi máa rìn ní but fáwọn àgbàlagbà mi tí mo mọ̀ pé ọmọ Yorùbá náà ni gbogbo wa màá fún yín ní £20 màá fún yín £10 ká lè fi ṣe ọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn 72 passengers náà ló máa gbé ó dẹ̀ máa ní àwọn other drinks tá a máa gbé tẹ̀lé but again that is how that goes. Lórí ti dinner yẹn parking space wà also there's a good transportation system tó dé London Kensington yẹn so London Kensington is a very unique hotel that is based here in London fún ẹni tó bá fẹ́ wá tó jẹ́ pé ẹ máa drive ní space wà then fún àwọn tó bá ní àwọn fẹ́ wá láti ta again if you want to book a room tẹ́ bá jẹ́ ká tètè mọ̀ wá lè work it out pẹ̀lú àwọn arrangement tó ń lọ lọ́wọ́lọ́wọ́ that's fine tó ń bọ̀ láti outside the country tẹ́ bá ń bọ̀ láti outside the UK bóyá ẹ fẹ́ fi ṣe holiday kékeré ni fún 4 days yẹn ni láti ìgbà tó lóye máa ti dé again there is always hotel facilities ẹ kò jẹ́ káwọn létò mọ̀ so that kó lè tètè make that booking and the arrangement as well so it is not going to be free but again it will be discounted subject to first come first serve náà nìyẹn náà then also lórí ti rally yẹn it's not a long walk but let's make it a day bá ṣe sọ tẹ́lẹ̀ mo rántí nígbà tí wàhálà bẹ̀rẹ̀ ní Middle East ní rally between the Israel àti àwọn in tó ń lọ ní Middle East àrípá àwọn èèyàn jáde wọ́n dẹ̀ rìn láti BBC headquarters yẹn ní Oxford Street títí dé number 10 Downing Street but torí pé tẹ́rù bá pọ̀ tẹ̀ ní fílẹ̀ pé ẹ̀ ń rìn but again we have made arrangement for the London bus now gbogbo àwọn tó bá wá ní different groups ní UK bóyá ẹ wá wò pó da pè yín ni àbí ẹ reach out sí yín everybody is reach out to officially to get in touch any business ni any kankan tẹ́ fẹ́ bá wa sọ ni ẹ pè àwọn numbers tí ó ti wà in the public yẹn fún any assistance or support tí ẹ fẹ́ jẹ́ ká mọ̀ again the visit is a very limited time it's just a planned 4 to 5 days and Chief will be making his way out again so we're saying thank you to Chief for giving us the privilege láti lè jẹ́ kí interface kó wá sí ìmúṣẹ àwọn celebrate October 1st ẹ má polongo yẹn fáwa eléyìí táwa ń polongo is 9 days after the fraudulent independent ọgbẹ́ fún wa tí kò ṣe independent gbogbo èèyàn náà ojú wa ti ká báyìí nísìn tẹ́lẹ̀ ní ojú ọ̀ka like I said there will be more information that will be passed out this is just to prepare our mind that it is now official Dr. Chief Sunday Igboho will be visiting UK officially whether ti rí wọn tẹ́lẹ̀ wọ́n ti wọlé rí picture wọn kan ìyẹn ṣe official he has a private life and we must always respect his private life if he's not in UK for a official visit like this he might decide not to see anybody he might decide not to communicate with anybody because he's still a private citizen that can move around at any point but a late boy is an official and tó bá pè l'official protocol máa wà ẹ jẹ́ kó yé wa nísìn but kò wá mí pé there will not be access to him but kò wá ní pé mo gbọ́dọ̀ rí Ìgbòho tó ló ti wà ní UK let us also understand that Ìgbòho títà náà òun kọ́ ní títẹ̀ ní bí Biden náà bá ń bọ̀ nílùú yìí as I know kò sí bíyàn ṣe fẹ́ náà fẹ́ rí protocol náà ni there will be protocol ìyàn mí pé àfojúpẹ́ anybody rẹ̀ if you want to have to see him ẹ gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ àwọn ẹgbẹ́ Ìgbòho ti wà London màá wá pe Koiki màá wá yọjú sí no it's not going to happen it's a protocol that is the fact and ọlọ́run àbáwá gbére gbogbo ìtókù náà tá a máa fi dé ilẹ̀ lérí gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lọ́tún lọ́sì ṣe ti gbọ́ ilé ṣe ti rí ilé kódà kẹ́ tó gbọ́gan olóyè fúnra rẹ̀ náà ń gbọ́ so and this program is also watching it because the link is already with him as he's a member of the Yoruba World Media kò sí nǹkan tá à ń ṣe níbí báyìí tí bàbá wa náà tí kò ń fọwọ́ sí bàbá wa Akíntóyè náà a dúpẹ́ lọ́wọ́ wọn so
bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ kí n dá padà fáwọn ìyá wa tí a jọ ń ṣètò mú kí gbogbo àwa tí a jọ wà orí thread lọ́wọ́lọ́wọ́ nísìn ẹni tí nǹkan bá wá jẹ́ pé kò yé yín fún nǹkan tá à ń sọ lọ ní bíbá reach out sí gbogbo àwọn medias tẹ́ mọ̀ wá lè ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ǹkan sí so ẹ ṣé gan ni. ẹ ṣé àdúpẹ́ àwọn bike lion ẹ ṣé àdúpẹ́ ojú òdì tì yẹn kú gbogbo gbà báyìí a máa dá ọ̀rọ̀ sí a máa gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ màmá wa màmá àbàdàn bíi tí Dr. Zabby ti ní ajẹ̀gbúnjẹ̀ karahun a fi karahun fún orí mu Dr. Zabby kí lẹ ṣe pè lẹ́ẹ̀kan yẹn ajẹ̀gbúnjẹ̀ kí ni. ẹ má dá Dr. Zabby lọ ẹ ṣàrọ̀ bá mi fi wọ́n lè báyìí. ẹ máa bá wa dá ẹ ṣe jàre ẹ ṣe jàre. láti àdọ́dá show Dr. Zabby àti Moriki wa wọ́n ti dáadáa mo dárí eléyìí jí wọn mi ò bínú rárá. ẹ máa dá sí ọ̀rọ̀ láti jẹ́ pé kí ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ ní pé hòtẹ́ẹ̀lì tá a máa lò ẹ máa gbọ́ sísà mi hòtẹ́ẹ̀lì tá a máa lò yẹn bó ṣe wà accessible sí ìlú bí ó ṣe páàkì ní o bí ó ṣe bá pa níjọ́ yẹn ìgbà tí a máa débẹ̀ bó ṣe jẹ́ pé aago 6 la máa débẹ̀ aago 7 ni dínà máa bẹ̀rẹ̀ kẹ bá wa tó tẹ̀ mọ́ àwọn èèyàn létí kẹ bá wa sọ bí ó ṣe jẹ́ kí èèyàn bá wa fi ẹnu sí pé kí àwọn èèyàn kọ́túrí àyà kí wọ́n wá láti wá yẹ olóyè sí ẹ̀ bá gbóhùn sókè Dr. Zabby ló máa kọ̀ láti gbọ́ máa tó wá kí oríkì Ìbàdàn bẹ́ẹ̀ kan sí. mo kí gbogbo ilé o wọ́n ṣàtàṣe yín lè ní Dr. Zabby bá wọ̀ rí gbogbo Ìbàdàn ò ní bínú ṣẹ́gbọ́n mà. Mo kí gbogbo ilé pátápátá ẹ kú àwọn àpò ètò àdẹ̀kù gbogbo bí a ṣe ṣe àwọn àlàyé yẹn ó dùn gan ó dẹ̀ kún mo kí ìyá mi ajé Queen ARA mo tún kí president wa first bàbá mi Olayomi Koiki West Lion mo kí yín ẹ kú iṣẹ́ Dr. Zabby ìyá mi Igeadubi president wa náà báwo mo bá Joseph mo kí yín ẹ̀kú ètò Olúwa yóò túbọ̀ máa tẹ̀síwájú náà ayé wa. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé èrò 150 tí a tẹ̀ ní afẹ́ fún dínà yẹn according to àwọn èèyàn tó pè mí ní àárọ̀ yìí tí mo bá yọ wọ́n kúrò mélòó gan ló fẹ́ kulẹ̀. A dẹ̀ ní VIP o ẹ má gbàgbé VIP wà ó wà níjọ́ yẹn náà. Kò ń ṣe gbogbo ẹ̀ náà ní 100 VIP wà o fún àwọn kan tí wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n ti ra tíkẹ́ẹ̀tì VIP so àwọn tó bá fẹ́ ra VIP náà wọ́n lè béèrè a máa ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ ìtumọ̀ VIP bí a ṣe fẹ́ ṣe ọ̀nà tá a fẹ́ gbégbà tó fi jẹ́ bẹ́ẹ̀ a máa ṣàlàyé fún wọn. Ẹ̀ẹ̀kan tó jẹ́ kí a lọ sí hòtẹ́ẹ̀lì náà ni wípé security bàbá wa jẹ wá lógún bàbá wa Dr. Olóyè Májàsọ́lá Igboho'S security wọn jẹ wá lógún ètò tó dáa ni torí pé kí ni wọn ní ìka tó bá tọ́ sí mú wọn ni la fi máa ń ronú gẹ́gẹ́ bí òwe Yorùbá bàbá wa wọn tó bẹ́ẹ̀ wọn jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ wa fún gbogbo wàhálà àti gbogbo nǹkan tó ń fi sílẹ̀ fún wa fún ilẹ̀ Yorùbá láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. So premises tá a máa lò yẹn gbogbo ẹ ti wà ní ètò màá dẹ̀ bẹ̀ gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká lo African time nítorí pé kí ni time tí wọ́n fún wa ìgbà a máa bẹ̀rẹ̀ dinner is 7 o'clock a dẹ̀ fẹ́ kó jẹ́ 7 o'clock yẹn náà ní gbogbo inú hall yẹn everything ti máa set up. Gẹ́gẹ́ bí bàbá mi Koiki White Lion bọ́n ṣe ṣàlàyé pé kò sí pé màmá wa tó yàn láàyè wọ́n ń bọ̀ wọ́n wá mú ọ̀rẹ́ wọn kan dání àbí wọ́n má búrò wọn kan dání by ticket ni kálukú fi máa wọlé. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ọjọ́ yẹn Ọlọ́run á jẹ́ kókó Ọlọ́run á mú ọjọ́ náà á múrú fún wa. Bàbá yìí wọ́n tún bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ fún wa kò sí nǹkan tá a lè ṣe fún wọn gan lákòókò yìí tó nǹkan tó ti ṣe fúnlẹ̀ Yorùbá Olúwa kó bá wa lọ́rẹ̀ẹ́ mi wọn àti bàbá wa àgbà Professor
Bàjẹ́ Akíntóyè tí mo fi tọwọ́tọwọ́ pé orúkọ wọn. Àwọn tá a wà lórí ìkànnì àwa nìkan kọ́ ni alámòjútó, àwọn èèyàn náà wà, àwọn ìyá wa kan náà wà tó ń ṣe gudugudu méje àmẹ́fà àti àwọn bàbá wa míì náà tó ń ṣe gudugudu méje àmẹ́fà lórí ìfẹ́ǹtì yìí. So a pé ẹ̀yin gbogbo àwọn ọmọ Yorùbá, ìmọ̀lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá la pè, ṣùgbọ́n wọ́n ní díẹ̀ lọ́wọ́n púpọ̀ la pè, díẹ̀ ni olóyè ojú àbáwọn ṣe máa ń pòwe yẹn, ẹ má bínú. So ọjọ́ yẹn Ọlọ́run á mú ọjọ́ kù fún gbogbo wa. Ẹ jọ̀ọ́, time ó wà very very important fún wa ní ọjọ́ yẹn láti lè wá. So a máa retí yín, gbogbo àwọn àtẹ̀gùn nọ́mbà tó fi ránṣẹ́. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ní ẹ bá fẹ́ béèrè nǹkan kan, ẹ jọ̀ọ́ ẹ kàn sí nọ́mbà yẹn so láti lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín. So Ọlọ́run á mú ọjọ́ ró. Kò jẹ́ àbọ̀ mi olóòtú, ẹ ṣé mo dúpẹ́. Ní àfikún nǹkan tí màmá wa ṣe, ẹ ṣeun gan màmá wa Tóyìn Olaoye, ẹ ṣé. Ní àfikún nǹkan tí wọ́n sọ, ṣe rí ibẹ̀ yẹn parking wà ní hòtẹ́ẹ̀lì yẹn, free ní parking wọn tẹ́ ẹ bá tètè dé. Tẹ́ ẹ bá wá tètè dé tí ò bá sí parking, tí parking wọn bá ti kún níbẹ̀, side road parking ló wà níbẹ̀, off road parking ló wà níbẹ̀ tó yẹ pé gbogbo àwọn street wà ní ẹ̀gbẹ́ other side of the road ni ẹ lè park sí. So nítorí ẹ tètè dé kí ẹ lè rí parking lábẹ́ yẹn, free parking ni níbẹ̀. Hilton Hotel Kensington tó wà ní Kensington, ibẹ̀ ni. Ọlọ́run á ṣe nírọ̀rùn fún wa, ojú òde ní tiwa ní agbára Ọlọ́run. Mo fi àsìkò yìí kí màmá wa Àbíkẹ́, wọn ò gbójú jáde ni ò jẹ́ kí n gbé wọn wá sókè, bóyá wọn kàn fẹ́ wá máa gbọ́ nǹkan tá a bá sọ ni. Tó bá gbójú jáde máa gbé wọn wá sókè níbẹ̀. Bàbá wa Àbíkẹ́ á kí yín o, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ọ̀rọ̀ ìlú, ojú òde ní tìyín ní agbára ti Ọlọ́run, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. President wa Dr. Zabi, mo sọ sí lọ́hùn, ẹ tún bá wa sọ fún àwọn èèyàn, ẹ bá wa pé àwọn èèyàn, ẹ bá wa sọ ìdí tó ṣe máa wá, ẹ bá wa sọ bó ṣe jẹ́ kí wọ́n wá àti bó ṣe jẹ́ kí èrò pọ̀ níbẹ̀ tó. Torí àwọn kan ti sọ bíbá ẹ̀ fún mi, wọ́n ní 1 million bí ti bá wo Ajé Àkúnyàrá, 2 million owó tó bó ṣe sọ nìyẹn. Ìyẹn brọ́dà wa kan tó bá mi dá sí níbẹ̀ lẹ́ẹ̀kan. Dr. Zabi, mo fà lé lọ́wọ́, mo sọ́dọ̀ yín, ẹ bá mi sọ́dọ̀ orin, ẹ ṣe. Ẹ ṣé gan ni o, mú kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mú kẹ́yìn ìyá wa, ẹ̀yin bàbá ẹ̀kọ́ àti ẹ̀yin wa. A wà lórí ìkànnì Yoruba World Media Organization tí a jẹ́ agbẹnusọ fún àwa ọmọ Yorùbá tàtà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo nǹkan tá a fojú ọwọ́ ṣe ànífẹ̀yìn ọwọ́ dànù. Ara ìrìn àjò wa náà, òun náà ni eléyìí. Wọ́n ní yínníyínní kan tún lè ṣe míì ni. Òun nìkan tó wà nílẹ̀ yìí. A tó bẹ̀, a jù bẹ́ẹ̀ lọ. A lè ṣe kutukutu méje àyà mẹ́fà fún bàbá wa olóyè Sunday Igboho'S, owó bàbá Dami. A lè ṣe èyí tó tún ju báyìí lọ fún wọn. Ẹ mọ nǹkan tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé a ní àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìrìn àjò yìí. Tẹ́ bá fẹ́ lọ sí àwọn tó wá sọ pé Àdáyọ̀ Amusa wà bẹ́ẹ̀ o. Mo fẹ́ lọ sí pátì yẹn, mo fẹ́ lọ bá Àdáyọ̀ Amusa, mo fẹ́ lọ bá ya fọ́tò. Jennifer wà bẹ́ẹ̀ o, èmi náà fẹ́ lọ bẹ̀. Àwọn olólùfẹ́ yìí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn, bẹ́ẹ̀ náà la ní wọn ní ìrìn àjò yìí náà nìyẹn. For example, ìwọ tó bá ìtì mi ti Koiki rí. lálẹ́ olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó Bàbá ṣe Sunday Igboho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ajé Queen ARA. Hello everybody. Dr. Zabi Ayọ̀pẹ̀yọ̀. We'll be there that day now. You dey try me. Ẹ má try me. Ìjọba gba máìkì báyìí, máa pa òwe ẹni tí gèlè ò bá dúró dáadáa. Ìjọba máa fún òkè wáyé. Ìkúrù. Kẹ́ máa mú kábù ẹ̀, kẹ́ máa fà mọ́ rí. Torí kọ́ máa gbé máikrófóònù mi. Kí n bá bẹ̀rẹ̀ sí ní pa òwe mi. Ẹni fà fi lára ẹ̀ fà mọ́ lówó dáadáa. Ìjọba máa fún òkè. Èmi náà mọ̀ lè sọ̀rọ̀ gan. Ó ga ọ̀rẹ́ má gbé wa, ẹgbẹ́ wa gan. Èmi náà lè sọ̀rọ̀ gan o. Ìgbà tí a wà lọ́dọ̀ bàbá wa Oríyọmí Àmsà kan ní kán gbé microphone tẹnu. Èmi ni Ájíà ní kí n gbé microphone tẹnu ń sìn. Wọ́n ní kí n súnmọ́ microphone. Ẹjọ́. Náà nílé ìwọ lẹ́yìn ẹ bá wa láìpẹ́ ètò yìí, ẹ bá wa share. Ẹ jẹ́ kó débi tó yẹ kó dé.
so that a máa lè pàdéra wa ń bẹ̀ ní ọjọ́ yẹn a máa lè jọ fojú kojú tuntun sábì ẹ̀yin lélẹ́yìí ẹ̀yin náà máa ní ṣé ẹ̀yin ní lágbájá báyìí mo lọ sí pátí kan ní 3 weeks ago èmi náà tiẹ̀ mọ̀ wípé àwọn èèyàn náà mọ̀ mí níbi tí mo jókòó sí náà ti wá ń bá mi tuntun sábì ṣe àlebáyé ya picture mo ní ṣé mọ̀ mí ni àmọ̀ yìí torí mi bìí pé mo ti lògò mo ti bojú mi àmọ̀ yìí ẹ ṣe gan ni now ọlọ́run kò ní paná ìfẹ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run ní ṣìwẹ̀ iná ní ṣìwà gbọ́ mo nígbàgbọ́ wípé àwọn bàbá wa tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán àtàwọn ìyá wa wàhálà tó ń ṣe láti ọjọ́ kó tó di wípé ọmọ di 1 year tó ń celebrate ẹ mọ̀ wípé ṣẹ́ ni kó tó di wípé agbé kínní ìbọn síta àìsàn àìwó ti pẹ̀lú oh my god a lè ròyìn bọ̀ kí ọlọ́run tó láyé tó lọ́run elétùmarè kó sọ fún wa gẹ́gẹ́ bí èrò àti iṣẹ́ ọwọ́ wa lórí ìrìn àjò yìí ó tó wá ní wá tó lè gbé ọ̀dàlẹ̀ wọ́n tó wá lè ṣe àmì ẹ̀ ìwé máa ṣe àmì ẹ̀ ìgbàjọwọ́ la fi ń sọ̀yà oṣù ọwọ́ kan ò gbẹ́rù dórí. lórí ẹ wà mí. ẹ má kọ́ mi lóhùn ẹ má jẹ́ bínú òwe tilétilé la jáde pẹ̀lú òwe ó máa ń wú gbagbagba lórí mi ní ẹjọ́ now ẹ jẹ́ torí ọlọ́run ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lè jọ gbé bàbá wa ká gbé wọn lárugẹ àwa fúnra wa dẹ̀ ní o ọlójú ti ọ̀rẹ́ olójú òtì ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kójú tì wá ní agbára lọ́wọ́ ọlọ́run now bóyá ẹ̀yin tó wá jẹ́ pé ẹ̀yin èèyàn Dr. Zabby ẹ kàn sí mi nǹkan tó bá rú yín lójú ń bẹ̀ ẹ béèrè lọ́wọ́ mi èmi náà wà ní ara àwọn kọmitì tó bá lè jẹ́ Ajia Queen ARA ìyá gbogbo pè wọ́n kẹ́ béèrè lọ́wọ́ wọn náà tó bá lè jẹ́ bàbá wa brọ́dà wa Olayomi Koiki tẹ́ mọ̀ bí ẹni mọ̀ pound sterling kàn sí àwọn náà gbogbo information tẹ́ bá fẹ́ béèrè ó ti wà lọ́wọ́ wọn bóyá tó máa dùn mẹ́mí nínú lórí ètò yìí ẹ mọ̀ pé nǹkan tẹ́mi máa ń bèrè nìyẹn ó yẹ kẹ́tẹ́ ti mọ̀ mí pé Dr. Zabby kí ló dé pẹ̀lú ọ̀rọ̀ láìkì yìí ẹ bá mi láìkì ètò yìí torí tèmi torí tẹ́ bá láìkì ó máa rìn ni ẹ dẹ̀ bá wa share ẹ bá wa fi comment sílẹ̀ àwọn nǹkan tẹ́lẹ̀ fi sọ́pọ́ọ̀tì àwọn program tá a máa ṣe nìyẹn táwọn ẹlòmíín náà tán máa lè fi rí eléyìí tẹ́ bá tún wá nífẹ̀ẹ́ bàbá wa ṣe Sunday Igboho ṣàwọn bàbá dámì àtọ̀rẹ́ àtọ̀tá àtẹni tó tiẹ̀ ti blọọkì ẹrí tẹ́lẹ̀ pé má ju ọ̀rọ̀ Yorùbá nation sí mi ẹ fi mistake ẹ jù sí tẹ́ bá ti jù sí ẹ ní àlù mistake ni wọ́n tẹ̀ kọ́ mo fẹ́ jù sí ṣáà bínú kò yẹ yín sìn ọgbọ́ngbọ́n náà ni Ọlọ́run kò ní tì wá lójú ó máa tì wá lẹ́yìn ní lágbára lọ́wọ́ Ọlọ́run wàhálà wa ò ní já sásán ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká túyà ẹ jẹ́ ká túyà ẹ jẹ́ ká pàdé mẹ́ẹ̀ ní ọjọ́ náà ní ọ̀hún mo lè mọ̀ pé ọjọ́ ayọ̀ ló máa jẹ́ bí máa dìídì mo photographer máa dìídì mo tẹ́wọ́ sẹ́yìn ni ẹni tó máa fídíò wa gbọ́n máa ní onífídíò máa tẹ̀lé mi torí gbogbo àwọn fáǹsì mi tá a bá wà ń bẹ̀ aláti máa kóra wa jọba ìkẹ́ máa yà wá kẹ́ máa fídíò wa gèlè ní gèlè àràbà lọ́jọ́ náà báwo lẹ fẹ́ sí Yorùbá wuyì ń bọ̀ ọ́ láti Amẹ́ríkà ó ní kí n má bẹ̀rẹ̀ ta ló tún á rán mi báyìí ẹ má lẹ́nu mi yẹn tí ẹ má sọ ti ìdíkẹ́ náà òun náà máa yọjú ó máa gbórí wọlé ẹ má sọ lẹ́tẹ̀rẹ́ mi jẹ́ rí ọmọ Ìjẹ̀bú yìí pàgbà mo ti sọ náà mo ti bẹ náà bọ̀ ìyẹn nìkan la ìlè bẹ̀ ṣe mọ̀ pé bàbá wa kan ti sọ ń bẹ̀ yẹn wípé bóyá màmá wa Olúwatóyìndé lọ sọ wípé àwọn nǹkan tí ẹ expect àwọn èèyàn tí ẹ expect lọ́ba lóyè àti nínú àwa tó jẹ́ wípé a mú gẹ́gẹ́ bí wípé nǹkan yìí a mọ rírì ẹ̀ a mọ wípé ọ̀nà àbáyọ wà nínú ìrìn àjò yìí tẹ máa ń wò lójú amóhùnmáwòrán àwọn tó wà ní Canada tó wà lamẹ́ríkà àtàwọn tó wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa bá wọn pàdé ní ọjọ́ náà lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì wá ọ̀rọ̀ wa dayọ̀ ẹ bá wa like ẹ bá wa ṣe tó bá wá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti subscribe so that anytime tó bá ń ṣe program ẹ lè máa rí notification. God bless you ẹ jẹ́ ń dá padà sí ọ̀dọ̀ màmá gbogbo Ajia Queen ARA ẹ ṣé gan ni. ẹ ṣé mo dúpẹ́ kí n tó kásẹ̀ ètò ìnílẹ̀ ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ wọn tí torí ẹ máa gbọ́ tí bàbá wa Koiki tí wọ́n sọ ń gbà ẹ pé láti bí oṣù 4 láti ń tò a fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn tí
wọ́n jẹ́ organizing committee tó wà nínú committee yẹn tí wọ́n ṣiṣẹ́ takuntakun takuntakun bá pè meeting gbogbo wa náà la yọjú ó bẹ̀rẹ̀ látòrí màmá wa secretary wa òun ni máa kọ́kọ́ máa dúpẹ́ lórí ẹ̀ tó ní gbogbo minutes wọ́n máa bá a kọ́fí fífí báyìí ni màmá wa Tóyìn Aṣubiaró láti ìlú Paris wọ́n wà bẹ́ẹ̀ òun ni secretary wa tó máa ń bá wa kọ ètò gbogbo bó ṣe máa rí wọ́n máa kọ́ tónítóní ni bẹ́ẹ̀ náà ni màmá wa. wọ́n máa ń tà ìtọ́ bá jẹ́ yẹn téèyàn bá wú gan wọ́n máa sọ táìmù tó wú gan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni màmá wa mọ́mì wa olórí Èkó láti Manchester àwọn náà máa ń yọjú gbogbo ìgbà tó máa ń bá wa dá sí i màmá wa Àbíkẹ́ Akínpẹ̀lú wọ́n ṣe takuntakun fún wa tó yẹ pé gbogbo ìgbà lọ́wọ́ náà máa ń yọjú tó máa ń bá wa sọ màmá wa Alájà Koiki tó jẹ́ màmá White Lion àwọn náà wà ní kọ́mítì iṣẹ́ gidi lọ́n ṣe fún wa tí wọ́n towó ti gbogbo ẹ̀ ni wọ́n bá wa dá sí ètò yẹn ní gbogbo wa náà bàbá wa Chief Terry Ọ̀ṣẹ́pìtàn láti Manchester òun náà wọ́n máa ń bá wa dá sí ètò wọ́n wà ní ara kọ́mítì tí a ti ń ṣe ètò yìí Dr. Zabi Ìfẹ́olúwaṣò ajé àdókìlẹ̀ náà Dr. Zabi ayọ̀ ọpẹ́ yọ bàbá bọyọ onígèlè ìyá Ìjẹ̀bú àwọn náà wà bẹ́ẹ̀ gbogbo gbà wọ́n máa ń bá wa dá sí ètò yìí màmá wa Fúnmiláyọ̀ Adélakùn láti US wọ́n bá wa dá sí ètò yìí màmá wa ìyá ìwé òun náà wà bẹ́ẹ̀ wọ́n wà lára organizing committee wọ́n máa ń bá wa dá sí ètò yìí màmá wa ìyá Ìbejì òun náà wà bẹ́ẹ̀ tó máa ń bá wa dá sí bàbá wa Mọ́yìn Olúwa àti gbogbo ìgbà ní towótowó ni wọ́n bá wa dá sí adúpẹ́ lọ́wọ́ yín gidi gan bàbá wa Ògúnríbijó òun náà wà nínú ètò yìí wọ́n máa bá wa dá sétò ní gbogbo ìgbà bàbá wa Oyèwálé òun náà wà bẹ́ẹ̀ o tó máa ń bá wa dá sí màmá wa Yèyé Elin Ọbáfẹ́mi òun náà wà nínú àwọn tí wọ́n bá wa dá sétò yìí tó jẹ́ organizer committee bàbá wa tí máa tún wá pè yìí bàbá wa deputy mayor Mr. Koiki deputy mayor bo nìyẹn náà ẹ̀rọ mi létí bàbá wa sọ ní làǹbẹ̀. Sodok. Ti Sodok wọ́n wà pẹ̀lú wa digbí ní gbogbo ìgbà ni tó máa ń wà meeting pẹ̀lú wa tó lè máa ń là wá lóye ká ṣe báyìí ká gbé báyìí ká gbé sọ́tún wọ́n ní àwọn màmá wa náà Tóyìn Olaoye wọ́n wà bí torí ẹ̀ ní mi ṣe tí ìdárúkọ wọn àwọn mọ́mì wa vice president wa náà Igeadubi òun ni wọ́n ń bá wa ṣe ètò yẹn ní gidi gan chairman ibẹ̀ chairman ọ̀wà committee àwọn náà ni Koiki White Lion tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n ṣe kí ni wọ́n ràgàpọ̀ wá tí wọ́n dẹ̀ ń là wá lóye tí wọ́n ń tọ́ wa sọ́nà gbogbo wa pátápátá èmi náà mo wà ní organizing committee kí n má gbàgbé ara mi á jẹ́ àpín ara mo wà ń bẹ̀ gbogbo wa pátápátá la ṣiṣẹ́ takuntakun a dúpẹ́ lọ́wọ́ yín gidi gan màá fà sọ́dọ̀ White Lion wọn àpò àdúpẹ́ lọ́wọ́ gbogbo committee kí a wá padà sí ọ̀dọ̀ Dr. Zabi kó bá wa kásẹ̀ ètò náà nílẹ̀ ẹ ṣé White Lion. Mo kí bàbá wa òkè bí ọ̀run kò sí náà tí wọ́n bá wa dá sí ètò náà pẹ̀lú gbogbo àwọn grandma tí ẹmọ̀lá mo kí gbogbo wa tí a ti ń gbọ́ ètò náà bí a ti ṣe sọ ká tó sáré debrief fún àǹfààní àwọn tí wọ́n wọlé àmọ́ in tó dá nínú technology ni pé tá bá parí ètò yìí ẹ bá wa gbà sẹ́yìn kẹtù tún wò torí pé in tó ṣe pàtàkì tó ṣe kókó òun ló fi jáde ní UK ní October tó ti súnmọ́ léyìí kí ló fi jáde òun la pè ní dinner for Olóyè Ìgbòho àti 1 million rally in London. These two events àti Visitation to Manchester, these three events are very, very unique for the benefit of our listeners around the world. Dr. Chief Sunday Igboho will be privileged to be with us for a very great occasion, and that occasion will kickstart from exactly his birthday, which is on the 10th of October 2024. The event will be held in a very prestigious, very unique hotel, which is not far away from central London. It is known as the Hilton Kensington, W11 4UL. But there is a limited number of seats for that particular dinner.
It is only for 150 people, going at a very, very reasonable rate of £100 per person. If you're interested, in purchasing the ticket, it is important that you reach out to all the numbers that is already out there, and also the jingles that will be circulating on the social media. This ticket is only per person. You will not have extra bodies with you, because you will only be allowed into the venue of that event for one ticket per person. Also, because this is an official visit now, there will be a lot of protocol for that dinner. But again, there will be access to CSI that would visit each of the tables on that day. Then the bigger event that we expect many of our children, to come out and appreciate, this very important, Yoruba son that have not just left his own life for us right now at this very important period that the Yoruba people are going through a lot. We want as many of our children, to come and celebrate and see this person, so that they can have the knowledge that, as much as they have been told in their schools about some other heroes, this is the time that you want your children to also be taking the message to the classroom that we also have a hero among us in our own, Yoruba as people. So that event is on Saturday the 12th. That will start from the BBC TV headquarters in London, which is just about 2 or 3 minutes walk from the Oxford Circus tube station. The event starts at 11. That means 11 we will move from there straight going towards number 10 Downing Street. For our elders, 72-seat bus has been hired. You will not be paying for it, but if you can support voluntarily, because this event so far has been put together by Ifelodun Akpapo, and within the committees, they've raised substantial amount of money, but we still need adequate support from the Yorubas in the UK and outside, for this visit. How you can support can be reach out to any of the committee's members, and there's also a special account for that. So in case you want to put a bit of contribution. The rally then moved from BBC headquarters straight to, all the way down to the Oxford Street. We will end up at Trafalgar Square. We will then move towards the number 10 Downing Street. And the great thing is we have a new Prime Minister. So we hope that our letter would also be delivered to the Prime Minister, at that particular, beautiful black door. We will then move to the most important building that has been used to produce what is known as Nigeria today. That is the Parliament building. It's a very, very important building that Olaoye will stand in front of it. I mean, how would you feel to have Olaoye in front of that and speak directly, to that building, just like we've done so many times? So again, we will then move to the, the former Western House that has now been converted to what is known now as the Nigerian High Commission in London. So again, you can see the unique part of the event. And as we are moving towards the very narrow Oxford Street, which is a very, very beautiful, Saturday evening, afternoon, morning, you will understand that the more that we can make it down there for that 1 million, we will then end up in a very beautiful headline on a Monday morning that something took place over the weekend, and then more people will want to know more about us. You can bring your friends, families, and cousins. If you're living in outside London, there is no excuse, because October 12 is still a few months away. You can book that day just like you're booking a day off, even though you will not be losing anything in terms of the revenue for the work. So this event tonight has been brought together by the Yoruba World Media, the official media for now that speaks on behalf of the Yoruba people.
that want self-determination. There are many Yoruba people that want different things. They want different things. But when we talk about the Yoruba world media, this is a media that talks about the self-determination, the inalienable, and they will have the exclusive right, for this event, plus all other independent media. So as we are leaving us tonight, we would like to appreciate every single members of the public that have witnessed this pre-visitation official of Dr. Chief Sunday Igboho into the UK. Whatever is happening in Nigeria right now, our hearts bleed. But what is about to come up in October might also stop the bleeding of our people. And it is important that we all participate, no matter how small, no matter how big, whether you are currently in the UK or outside, you're also a voice to tell somebody that Igboho will be in UK, God's willing, inshallah, Lórúkọ Jésù, Láṣẹ Èdùmàrè, in October. And nothing will stop that. Thank you so much. Amen. Ẹ jẹ́ kí Vice President wa kó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá kí a bá a kásẹ̀ ńlẹ̀ Dr. Zabi ẹ ṣé. A kí gbogbo àwa ọmọ kóòtù jíire ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé lẹ́ẹ̀kan sí a kí yín kú àtàárọ̀ pẹ̀lú wa a kí yín kú kalẹ̀. A dẹ̀ dúpẹ́ in fact a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí ètò pẹ̀lú wa àti gbogbo ọmọ Yorùbá pátá tẹ́ máa ti wọ́ tí ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ tún máa padà wò wá tẹ́ ẹ tún sì máa tún padà wò wá ní gbogbo àsìkò tí ó bá bá yín a sọ wípé ẹ ṣé kí Olódùmarè kó bá wa san yín ní ẹ̀san kí Olódùmarè kó wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé gan ni nítorí pé a lè dá ṣe nítorí pé láìsí ẹ̀yin ọmọ Adéyẹmọ ẹ̀yin ní èjìká tẹ̀ jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn ọmọ Adéyẹmọ ẹ̀yin ní gbé ọmọ Adéyẹmọ ní Ìgbòho tí bàbá náà tí wọn ò ṣe ní àròkàn ní ìgbà kọ̀ọ̀kan ẹ̀yin ní igi lẹ́yìn ọgbà tẹ dúró ẹ̀yin ọ̀rọ̀ Yorùbá yìí lẹ dúró wípé àníṣe Ìgbòho-Òòṣà iṣẹ́ ń tẹ̀síwájú Ìgbòho-Òòṣà gbogbo ibi tó bá lọ la máa lọ Ìgbòho-Òòṣà ànílẹ̀ Yorùbá Olódùmarè á fún lálàáfíà ní ojú ẹ̀mí yẹn àtòjú ẹ̀mí wa à ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ à ń bá bàbá wa olóyè Ìgbòho dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ máa bá wa dá sí ètò visitation with of olóyè bàbá wa Ìgbòho to UK United Kingdom yìí a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìlú gbogbo ẹ̀yin European country àti gbogbo America gbogbo ẹ̀yin tẹ́ ti sọ fún wa wípé ẹ̀ ń bọ̀ láti wá bá bàbá náà wá ṣe ìwọ́de 1 million rally tó bá tiẹ̀ lè di 5 million rally kan kí Ọlọ́run kó pè bẹ́ẹ̀ kò sí ohun tó fi ń ṣèyàn àwọn ọmọ Yorùbá á pọ̀ ní United Kingdom yìí gan gidi á ju 5 million lọ bí mo ṣe ń wò wá tí gbogbo wa bá jáde tá a fi ẹ̀hónú wa hàn pé kí orílẹ̀-èdè wa Yorùbá kó rí àlàáfíà mi ò rò bó pọ̀ jù tá a bá fi iṣẹ́ ọjọ́ kan tá a bá fi sílẹ̀ tó jẹ́ ọjọ́ Saturday on the 12th of October tá a bá fi sílẹ̀ láti wá gbóhùn wa sókè fún ìlú tó kó wa sínú páńpẹ́ tó kó wa sínú àjàgà amalgamation láti wípé a ò fẹ́ àjàgà yìí mọ́sẹ̀ ẹ tú wa sílẹ̀ ẹ jẹ́ ká dúró gẹ́gẹ́ bí ọmọ aládé tá a jẹ́ ká yé ṣe ẹrú àwọn ẹrú lórí ilẹ̀ wa ká dúró káwa náà govern ilẹ̀ wa ká fi ní òmìnira àti ìgbáyé gbádùn fún àwọn bàbá wa mi ò rò pọ̀ jù sọ abẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Dublin tẹ́ wà láyé ní Germany tẹ́ wà ní Scotland tẹ́ wà ní Wales tẹ́ wà ní everywhere Spain ní Belgium ní Canada ní America ní gbogbo ìlú tí a mọ̀ wípé flight lè dé ọkọ̀ ojú omi lè dé anything lè dé ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí ó jẹ́
tantil ní ẹ̀mí yín wípé October 12 kò ṣeé má dì sí bẹ́ẹ̀ ni o torí bàbá wọn Olóyè Igboho'S tí wọ́n jẹ́jẹ́ kó mọ̀ wọn fún ilẹ̀ Yorùbá yìí tí wọ́n jẹ́ ẹkùn ọkọ̀ Fúlàní àwọn gan máa wà ní ìkàlẹ̀ lọ́jọ́ náà láti bá wa wọ́de láti polongo fún àwọn ẹbí àwọn akónilẹ́rù yìí wípé ó tó gẹ́ eléyìí ni àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé wípé ẹtún má gbàgbé ti October 10 yóò ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀kọ́ sí wa nínú jíngù tẹ̀tí gbọ́jì bàbá wa àtàwọn ìyàwó wọn ti ṣàlàyé látàrọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ilé wa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn ìran Yorùbá à ní parẹ́ a máa máa bẹ ni a máa máa pọ̀ sí lórí ilẹ̀ alàyè àdẹ̀níṣẹ́rú àwọn ẹrú àwa la máa jọ̀gá àwa la máa di ológo àgbáyé ilẹ̀ wa tí Olódùmarè ti fi ògo àti ọlá àlùmọ́ọ́nì àti ohun tí àti ohun mèremère sí àníṣẹ́rú lórí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ náà á wá di ògo fún gbogbo wa jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa iṣẹ́ gan ni o orúkọ tèmi náà ni Kẹ́hìndé Abebi Igeadubi vice president ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá mo kí olóòtú mo kí president inú Yorùbá world media mo kí bàbá wa Koiki o mo kí governor mo kí president ọmọọba Adédayọ̀ mo kí gbogbo ilé mo kí mọ́mí mi Àbíkẹ́ Akinpelu mo kí yín mà mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan ni gbogbo ọmọ Yorùbá ó dàárọ̀ ẹ ṣé gan ni. ẹ ṣé gan ni ìyá wa Àdùbí Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa mo kí mọ́mí mi sísítà mi Olúwatóyìn Ìbàdàn Mẹ́sì ọ̀rọ̀ ọmọ àjẹgbíjẹ kárin àwọn Ìbàdàn Mẹ́sì ọkọ̀ ẹlẹ́dẹ̀ kan. ẹ jẹ́ kí n jòwé sí gbogbo lé mú kí wa o àkójọ ọjọ́ ṣe rí àwọn tó mẹ́tò náà wálẹ̀ ọ̀ká tó mẹ́tò wálẹ̀ ẹ jẹ́ kí n sáré béèrè òwe kan lọ́wọ́ yín nǹkan tá jẹ́ àṣẹ ni kí wọ́n á sọ̀rọ̀ lẹ́yìn ni wọ́n ní mo ní òwe ní kí n fi parí ètò yìí kí ló tó bá níkò àní kí ló tún jábọ́ sínú omi tó ṣe tọ́lọ́ ẹ bá mi fi sínú comment section. Ta ló rẹ́rìn ó dàbí pàwọn èèyàn kan ti rẹ́rìn lé wọ́n ti rẹ́rìn ta ló rẹ́rìn ṣé mi ò tún padà dànù ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fi ẹjọ́ àwọn èèyàn kí n fi sùn yẹn lé ẹ̀yin ìyá mi bàbá mi àwọn èèyàn wá ti fẹ́ sọ mí lẹ́nu tá a bá ń ṣe mítìnì. ẹni kí ló ń kọ́ bá ní kò ní o ẹ má bínú o. kí lè wí. jẹ́ káwọn bá gbọ́. tí ọmọ ọkọ bá fi lè gbọ́ lẹ́nu ilé ọ̀tọ̀ sáájú owó olóńgbò máa ń kú. ṣe bó lè ṣiṣẹ́ ló kọ́ bá ní kò ọ́ ní kankan kọ́ bá ní kò náà ẹgbẹ́ ṣiṣẹ́ ni ọjà fún ti sọ àǹsà ẹ̀ kí ló kọ́ bá ní kò tí ò ṣe sọ́rí. ìyá Koiki báyé parí ẹ̀ Koiki gbọ́ níjẹ̀bú kí ló ń kọ́ máa ń kú. kí ló jábọ́ sínú omi tó ṣe tó ló ẹ̀kíni ẹ̀nu abẹ́rẹ́. Òkè ní la máa pè é. ìwọ́n náà tún gba àkókò ìmú kíkí gbogbo ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé pátápátá láìdẹ́nì kankan sí. Torí kì í gbà ìlú yín. tó dùn ìlú tó lárinrin mo kí gbogbo ilé pátápátá o Ìbàdàn ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o àṣẹ. Ẹ ṣé gan ni. Náà ibi báyìí la máa mú ètò wa sópin sí ní ọjọ́ títí òní. A kí gbogbo wa wípé a kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe. Ní agbára lọ́wọ́ Ọlọ́run a ní ṣìwí ẹ̀yin náà ò ní ṣìwà gbọ́ ìrìn àjò yìí náà lágbára lọ́wọ́ Ọlọ́run a ní ṣe lásán a máa ṣe tó máa ní èrè kí lè rè wá ń bẹ̀ ní wípé flag làwa ló jẹ́ èrè tiwa o mo rò pé àwa kan àwa post àwa ṣe inú tọkàn mo máa sọ wípé pé àwa kéènì kankan lára òyìnbó ń jà fún ìran ẹ̀ tó ń bọ̀ ní 100 years to this time kò sí láyé ńgbà yẹn o but tó believe wípé àwọn tó tún bọ̀ yẹn kó wá jẹ ayé ìrọ̀rùn tó tún jẹ tóun jẹ lọ nǹkan tí àwa yìí táwa ń ṣe nìyẹn ní agbára lọ́wọ́ Ọlọ́run àwa ní ṣe lásán ìgbà wo ló máa jẹ́ Ọlọ́run Elédùmarè nìkan òun ló mọ̀ àkókò wo ni Ọlọ́run Elédùmarè nìkan ló mọ̀ bọ̀ kí ni àwa máa ṣe wọ́n ní ẹlẹ́rù máa gbé ẹrù ẹ̀ báyìí ni
kí ó tó fún àwọn èèyàn ní sáìn wípé òkè ó dàbí pé kò lè dàgbé ẹrù yẹn tó máa fi wá ràn án lọ́wọ́ àní fóòtò ọwọ́ báyìí mo máa ń sọ nǹkan kan mo ní lẹ́yìn Yorùbá nation tó bá béèrè pé kí ni plan A Yorùbá nation kí ni plan B Yorùbá nation plan títí dé Z Yorùbá nation Nàìjíríà ó ti bàjẹ́ ju wípé a mú option kankan jáde ìfàsẹ́yìn ló jẹ́ o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ìrìn àjò tó yẹ ká lọ ní 5 years kó má lọ di 25 years mọ́ wa lọ́wọ́ níbi tá a ti ń parabolate ẹ jẹ́ ká tọ̀ sójú kan náà kó lè bà wó kó lè wò ó ọmọ sẹ́pẹ́ nu Yorùbá ńkọ ẹnu Yorùbá ẹ̀kọ́ ẹ jẹ́ ká tiẹ̀ jẹ́ kí ẹ̀kọ́ ìgbèrègbè kíkọ́ èrègbè ká jẹ́ kí gbogbo àwọn nǹkan tó ń fi sí wa lára yẹn ká jẹ́ kó tóun ìgbàgbé èmi mo fẹ́ jọ̀gá èmi ni mo fẹ́ jẹ́ kó mọ̀ ọlọ́run là ń ṣe kí à ń ṣe àti ẹ̀ṣẹ́ fún ọlọ́run à ń ṣe fún ara wa ni kọ́lọ́run kó wá fún wa lérè ló wá kù ojú àgbèwà kò wá ní gbé ọ̀dàlẹ̀ fún ẹni tó bá dúró lórí òtítọ́ àti òdodo tí ò ṣe wípé òun lé ipò tí ò dẹ̀ ṣe pé òun lé kárí ni tí ò dẹ̀ ṣe pé òun lé wípé bóyá wọ́n wé ọdí ọ̀dà kankan máa ṣẹ́ sí ẹ lápò nínú ibì kan gbogbo wa pátápátá èyí tá a fojú ọwọ́ ṣe ànífẹ̀yìn ọwọ́ dání lágbára lọ́wọ́ ọlọ́run á dẹ̀ máa ń gbé tó lérè lórí wa lórí ọmọ àrọ́mọdọ́mọ wa ò ní gbégbá bára no going back òun la wà a máa mú ètò wa tópin ní ọjọ́ títí òní ẹ̀yin tó wá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ní orí ìkànnì Yoruba World Media Organization ẹ má gbàgbé láti subscribe tàdá nígbà tá a bá ṣe program ẹ lè máa rí notification kan tó wà fún nìyẹn ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti ju ọwọ́ sínú like yẹn ẹ bá wa ju ọwọ́ sí ẹ̀yin tẹ́ bá fi comment sílẹ̀ ìyá àjẹbù ló ń kí yín o ẹ bá wa fi comment sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí wa ẹ pa kó ètò àwọn náà ń kí yín pé àpò òbójú ọjọ́ ṣe rí ẹrú tiwa kẹtùwá ló ti bàbá wa ṣí Sunday Igboho'S ọmọ ọlọ́dún ọdún náà ló ń bọ̀ yìí adébáwá láàyè ní agbára ní ọwọ́ ọlọ́run àníyọ̀sọ̀nù bí ọwọ́ lágbára lọ́wọ́ ọlọ́run a máa jọ pé ṣe ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣe gan ni God bless you ẹ jẹ́ ká mú ètò wá sópin lọ́jọ́ títí ẹ̀ ní ajá Queen ARA adúpẹ́dúpẹ́ o akíyín o àmọ́ lóore torí ètò ìní yìí ẹ̀yin lẹ gbárùkù tì ẹ̀yin lẹ ṣe ẹnjìníà ẹ̀yin lẹ ṣe bó ṣe dúró ojú òní tì yín ẹ̀wà níṣẹ́ lásán mo kí bọ́dà mi bọ́dà Koiki mo kí sísítà mi Igeadubi mo kí sísítà mi náà Ìbàdàn mẹ́sì ọ̀rọ̀ àti mi tóyìn ló wá tóyìn mi mo kí yín náà mo kíra mi àyè ọpẹ́ yọ ẹ ṣe gan ni ẹ bá mi tó wá sópin God bless you one love Yorùbá nation. Orílẹ̀-èdè wa kàgbéga 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 fọlẹ́rì ìgbàgbọ́ wa ìpè àti bẹ̀rù lọ́wọ́. Yorùbá World Media ni mo ń sọ ó ti yá o ká jíjọ máa bọ̀ Yorùbá World Media ìkànnì tó dúró.